Sindara, Sindara, oh, Sindara, ìyá tó jọmọ tí ó pọmọ, àfọmọlẹ̀, there is light at the end of the tunnel. Mama, nana, nana. Kí lè fẹ́? Kí lè wọ́n bí? Ẹ béèrè. Tí èmi béèrè? Yes. Ó dà, dé olúmi béèrè. Oh, dé olú. Ha! Honey! Sweetheart! Ti wà ilé-ìjù. What's up, darling? But jẹ́ olùkí ni gbogbo ilé. Kí ewu làwọn? Ara wọn tí kọ́ mi ní tí máa fi ń panu tí ẹnu mi bá ti gbẹ. Kò sọ̀rọ̀ lórí ẹ̀. What's up? Ṣé lórí ọ̀rọ̀ tó pè mí fún mi? Forward account number ẹ̀ sí mi. Machine sin, okay? Okay. Alright. Ẹ máa lọ. Ṣé ìyá wèrè? Kí ló kọ́ inú ọ̀rọ̀ mi? Ó ní kẹ́ máa lọ. Hello, Tutu. Putting forward. Ó yẹ kó ti wọ ṣe padà. Mo rò bó ti lọ nìyẹn. Sunday ká nọmba ṣe mo máa ṣe é. Ó ní kẹ́ máa lọ. Bẹ́ẹ̀ ni kò máa ṣe yín, mo ní kí n má dá sọ̀rọ̀ mi mọ́. Jókòó padà. Mi ò ní kó sọ̀rọ̀ náà. Ọmọ fara ẹ balẹ̀. Máa fọwọ́, okay? Máa yọ bátìrì ẹ̀ tó fi ń sọ̀rọ̀. Wọ́n kò bá aṣọ ẹlẹ́sìn kò tẹ̀. Má wọ ẹ̀. No problem. Sí wàhálà. Àǹtí, kò yẹ kéèyàn ṣubú fún ẹni tí ò lè takìtì fún mi. Stress tẹ̀ ń gòjò, bọ́dá yìí wọn ò wọ́ ọ̀tẹ̀ rárá. Ẹ wá dúró síbi àyíká gbogbo kó dá àǹtí wọn. Àníkẹ́, kò lè bí ẹ. Àǹtí mi, ó yé mi. In fact, ó yé mi ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Tẹ́nìkan bá sọ pé òun máa ka ẹ ní ọ, Ọlọ́run kúkú máa tẹ́rọ̀ gẹ̀. Tí bọ́dá yẹn bá sọ pé àwọn ò ṣe mọ́ àwọn òṣẹ́ ní tìmọ̀, Ọlọ́run kúkú máa rán láàánú sí wa. Kẹ́ tó pàdé wọn, aṣáǹgbélé ayé wa. Kọ́lọ́run tó wá mú ẹni ìdí nǹkan, kí la fẹ́ máa jẹ? Kágbà ló tó dá yìí, ṣé bí kíní kan láti ẹ jẹ? Lágbọ́, ibi ò wá fẹ́ torí ìrònú dìde olú tó kú sọ́kàn ẹ̀. Á dà kó gbogbo kúrò lọ́kàn. Bí ò fẹ́ ìrònú dé olú lójoojúmọ́ ayé. Kí ni? Á torí pé a máa jẹran kájọba lè kí máa lù. Never. Ọlọ́run tó lè dá ọ̀nà ẹnu ó ti di dandan nǹkan tó máa jẹ ó ti ṣe. Ó máa da ọkọ mi. Ẹ̀dá ni wá, ẹ̀dá ò dẹ̀ láàárọ̀ òpin. Ẹjọ́ ẹ̀kọ́ púpọ̀. Kọ́lọ̀ má fi àtijẹ àti mọ̀ wá sí ibi tó nira. Bíbá mi ẹ̀ pọ̀. Àmín Jésù.
Sindara. Kí ló dé? Kí ló dé tí ló rò lọ tó yẹn? Má má kó bá mi. Tó fẹ́ kí ronú ṣe rẹ̀ léṣe ni. Kí ló ń rò? Wọ́n ṣe gbogbo náà. Ṣé kò tó rò? Ní ewu gbogbo lẹ. Àtijọ́ àti nílé àṣà afagídí ṣe ni. Afagídí jẹ, afagídí raṣọ, afagídí ṣe gbogbo nǹkan. Kí ló dé? Láì ṣe pé yóò mọṣẹ́ ṣe. Tẹ́lómi má wà tó burú ju tiwa yìí. Àwa ò máa gbọ́ pa bára. Ó jí jáde láàárọ̀ báyìí sí. Ààrẹ mi tó tóbi, ààrẹ mi tí ò tóbi, tó tó abọ́ síwájú. Tí wọ́n ń ṣe ṣàánú mi, ẹni Ọlọ́run bá mú kókó mi. Kò máa sí yẹn nù tiwa. Ṣé wàá gbọ́ná? Ṣé ìwọ ò nígbàgbọ́ wípé sẹ́ ọba mi òkè kò sí àrà tí ò lè dá? Ọba aláìpadà rẹ̀ lọ́lọ́run. Ó sì lè yí padà. Èmi mọ̀ pa ó yìí máa dà. Agbára Ọlọ́run. Mo fẹ́ jáde. Mo fẹ́ dọ́dọ̀ rẹ ni. Yẹn ni mo tẹ̀ yìí ń wá pé kí n dágbére fún ẹ. Yóò gbọ́dọ̀ bá ẹ kó kárí sọ o. Ṣó ti béèrè? O ti make inquiry? Kí ló sọ? Kí ni problem wà o? Kí ló ṣẹlẹ̀? I need believe the registration máa close in 1 week time. 1 week? Àti mi ò tí sọ acceptance yìí. Débi tí mo bá ṣe registration, débi tí mo bá ṣe everything, àti mi débi ò ti fẹ́ràn báyìí. Another year. Ní sùúrù. Ewu wà lẹ́kún báyìí. Ní sùúrù ewu ni. Ní sùúrù. Ó mọ̀ kan. Wọlé. Màmí ṣe jáde lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n sìn. Wọlé. Ìwọlé àti mi ní kó gbọ́dọ̀ dàbí tí lásì o. Mo ti gbọ́, màá wá nǹkan ṣe sí. Mo ti gbọ́. Màá wá nǹkan ṣe sí. Wọlé. Wọlé kó lọ jẹun. Oúnjẹ wà lórí tébù. Admission ilé ìwọ. Ó máa san acceptance fee, ó máa san school fees, ó máa san gbogbo ẹ̀ ló máa ṣe tán. Báwọn rè. Ó wà nílé. Péjú. Yes, Grace. Báwo ni ọ̀rẹ́ mi ṣe dára? Èwo ló ṣe? Ọjọ́ mẹ́ta. Wá jókòó. Ó fẹ́ rí mi. Wá rí mi bí báyìí. Wá jókòó. Ká sọ. Wá rí ọ̀rẹ́ mi. Wọ́n pè wọ́n jáde. Wọ́n dúró dè wá o. Àwọn tèmi dúró dè wá gbé. Gbọ́ kí ló fẹ́ sọ. Péjú, mi fẹ́ sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ ẹ̀ ni mo ṣe ní kò jẹ́ ká bọ́ sísàlẹ̀. Mi fẹ́ kó máa gbọ́ nǹkan tá a jọ ń sọ. Ẹ máa sọ. Admission àbúrò mi ó kú 1 week kò gbọ́. Wọ́n máa close admission next week. Àdé tí ìrìwò kọ̀ọ̀kan ní gbogbo ẹ̀. Mo ṣe ní pé kí wọ́n bá ẹwọ́ nìkan náà ní hope mi bá ìtorí Ọlọ́run. Ṣórí lè tó máa yá mi, mo promise ẹ Péjú máa san. Sindara. Ọjọ́ wo gan-an ni mo fẹ́ kó àjọ tí mò ń dá sí ẹ lọ́wọ́? Má rò bẹ́ẹ̀, Ọlọ́run tó ń torí Ọlọ́run ojú òní tiẹ̀. Mo dẹ̀ sọ pé kó wá ṣiṣẹ́ tèmi ń ṣe. Olóò lè ṣe, ìwọ ló lọ́jọ́ iwájú tó tún lẹ́yìn ọ̀la. Ṣé wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n lò lè ṣe yìí
ibẹ̀ lèmi ti ń rówó tí mò ń kó fún ẹ. kí n ṣe fọ́rẹ̀ ọ̀hún ìyá mi Ọlọ́run máa tọ́ ìwọ nìkan nìgbẹ́kẹ̀lé tí mo ní tó bá yẹ pé mo lè rí nǹkan ta ni màá ti tó bá yẹ pé tọ̀hún mi gan lè dówó ni màá ta mọ́ àkísà ni wọn ò ní ìrà lọ́wọ́ mi. wo mi ní time fún gbogbo nǹkan tó ń ṣe mi ní owó kankan tí mo máa fún ẹ mọ́. Péjú mi ò lè fún ọ̀rọ̀ náà ṣàánú ó ṣe bá fún ọ̀rẹ́ mi wà. ṣé tí ń dùn ẹ ni mi ní owó kankan tí mo máa kó fún ẹ mọ́. mo ní appointment mo fẹ́ lọ bá àwọn olóríire tó ń dúró dè mí. ó dàbọ̀. Péjú máa tó mi Péjú ò lè jọ́ tó yọ lóhùn. ibi kan ṣoṣo tí mo fi fọkàn sí ló ti ti bọ́ ibà ẹ̀ kí wọ́n fẹ́ ṣe báyìí ọmọ ìgbọ́dọ̀ wọ́n sùkúrù ló dé yàn náà. Ọlọ́run má jẹ́ ká gbẹ́kẹ̀lé wọ́n já. Mo dáràn, mo ti mọ̀. Àbúrò mi wọ́n ní ilé lọ ṣe bí omi lọ. Mo máa ṣe ń bá wà ní sáwọn tí mi ní gbé kọ́ọ̀lù orí jù sí báyìí. Dara. Oh, it's up to you. What's the matter? Ó gbọ́ pé mo ń pè láti ẹ̀kọ́ náà. Tí bá gbọ́n kọ́. Ṣé iṣẹ́ nǹkan tó ń ṣe fún mi dà? Nítorí pé mo tutù níwà, mi sọ̀rọ̀ púpọ̀. Wọ́n rú ẹ̀mí jẹ́ òtún fi hàn mí. Wọ́n máa gbóríṣiríṣi obìnrin kiri, wàá tún gbé wọn wá sínú ilé ẹ̀, wàá tún jẹ́ kí n pàdé wọn bíbà. Ṣó dá bẹ́ẹ̀ ṣéyàn máa ṣe bẹ́ẹ̀ ni? Kí ló jẹ́ kí n wá síbi fún tó bá pọ̀ gbóbìnrin sílé? Ó dáná. Ṣé torí pé mi kì í sọ̀rọ̀ púpọ̀? Mo máa ṣe nǹkan tó ń bá yàn nínú jẹ́ fún yàn. Wá ní pé kí má bínú. Tí èdùn ṣé òun ní àtì ni? Ṣé òun ní human feelings ní òun mọ̀ pé tó bá ṣe nǹkan tí ó dá yẹn máa fi ó bá dà òkú? Báwo mo ṣe rí lọ́kàn yìí? Number one, kí ni heart ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ yìí? Àti pé báwo ló ṣe rí lọ́kàn mi? Fine. Bó ṣe rí lọ́kàn mi, bó ṣe rí níwájú mi náà ló ṣe rí lọ́kàn mi. Ìyàwó mi ní sorry, my wife to be. And tọrọ heart tó sọ mi ò rí lè mọ pa mi lè mọjọ́ tèmi àti heart mi ti jọ sọ̀rọ̀ gbẹ̀yìn. Mi ò sọ pé yẹn necessary, yeah, because téèyàn bá ní heart àwọn èèyàn máa ń take it for granted, so mo ti yọ̀ dànù ti pẹ́. Jẹ́ ká kúrò lórí yẹn. Èsì sí àwọn ọ̀rọ̀ ètò sọ sórí lọ́jọ́ kú ìrìn oríṣiríṣi ọ̀bẹ lèèyàn máa ń rí lọ́wọ́ alápàtà. Ọ̀tọ̀ láyé àwọn yẹn, ọ̀tọ̀ láyé tiẹ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ṣó yẹ oven tí bá gbóbìnrin sẹ́gbẹ̀ẹ́ tí mò ń mú sí lára? Èmi kì í pé nǹkan tó yẹ kó kàn sọ fún mi ni pé kú iṣẹ́ ọkọ mi. Yes. Ṣó dẹ̀ ráwọn yẹn ò ní láti máa stress ààrẹ lórí wọn. Ọ̀tọ̀ láyé tiwọn, ọ̀tọ̀ láyé tiẹ̀ because ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Yeah. Jẹ́ ká kúrò lórí yẹn.
ṣó wà loaded torí mi ti ń ṣe wà ní mo wà loaded Afeez ó gbé àwọn jẹ̀dí kan wá fún mi mo ti dà sára gan ó dàbí pé ètò yẹ kí n mu kọ́ọ̀pù méjì mẹ́rin ni mo wá discover pé ológbòjò ara mi ti pọ̀ sílẹ̀ gan mo ní láti tún pọ̀ síbi kan àìjẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ máa rún mi nù. Do you even have any human feelings? Ṣé ọba sọ àwọn ọ̀rọ̀ yẹn ṣé ó máa ń wò bó ṣe máa ń rí lára yẹn? You just talk any ó máa fẹ̀rọ ẹ bára bèèyàn. Àwọn problem tí mo máa ń ní pẹ̀lú ẹ̀ ní ẹ̀sọ́ orí school tí mo lọ gan mo kọ̀ lọ torí pé kínní ni òyìnbó gbọ́ Yorùbá fòyìnbó lẹ̀ nǹkan tó máa ń jẹ́ kí n change ẹ̀ fún ẹ nìyẹn o. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé mi ò kí fún ẹ lówó ni? Mi ò kí n láì tí n bá ń pariwo lé ẹ. You know how much I love you. You know now. So today just our new close. I love you, darling. Mama, did Charlie? Oluwasindara, Sindara, Sindara. Bí ìgbà wo ilẹ̀ pàdé o. Kò tí ì pẹ́ náà bọ́ wọn sọ bí tán lọ. Ó lọ́dọ̀ rẹ̀ lè lọ. Ibẹ̀ náà ló máa dé. Márùn-ún mo ní pé báwo wà ní báyìí torí registration máa close 3 days ní registration ọ̀pọ̀ tó fi máa close. Wàhálà ẹ̀ náà lè fa ká. Jíjáde torí mi tí mo jáde tí mo dé lórí ọ̀rọ̀ iléèwé ẹ̀yìn náà mo bá lọ. Ìgbésẹ̀ káàtì ẹ̀ lòwúrò kò ṣe kò tó yẹ kó lè bá wọn wọlé ìwé ẹ̀ lọ́dún. Wàhálà tí mo bá kà ní mo kú lágbára Ọlọ́run ìyanu àṣẹlẹ̀. Mọ́mí ẹ̀ kò tí ì rówó. Ṣé bá admission ọdún ti ṣe máa bọ́ mọ́ mi lọ́wọ́? Kò ní bọ́mọ ẹ lọ́wọ́ tó bá ṣetán àti ràn ẹ lọ́wọ́ ni. Báwo ni mi ṣe ní ràn mi lọ́wọ́? Mo mọ nǹkan tójú mi rí last year now. Admission tí mo rí lọ́dún yìí mo gbọ́dọ̀ register ọtí last year tí mi register yẹn last year kàn wà wasted yìí àtútù kò gbọ́dọ̀ wà wasted. Ọgbọ́n òdìgì afẹ́ni tó bá fokùn dì. Bí mi ṣe wà yìí mi ò ní nǹkan tí mo lè fi ràn ẹ́ lọ́wọ́ o. Àmọ́ mo ní àwọn kan nígbẹ́jọ́ àwọn tí mo ń fi ẹyin tèmi tì tó pé tí n bá need anything wọ́n rẹ́dí àti ṣe fún mi wọ́n ti ń ṣe fún mi ni. So tó bá dẹ̀ cooperate pẹ̀lú mi máa introduce ẹ sí wọn. Cooperate tuntun ó fọ́ ni o kí ló mú mi tí mi ní cooperate èmi mi ní cooperate anything mo máa ṣe mo gbọ́dọ̀ register mo gbọ́dọ̀ sanwó school mo gbọ́dọ̀ gba hostel mo gbọ́dọ̀ ṣe everything yìí ni. O sure? Mo sure. Ṣùgbọ́n má worry tó bá ti cooperate èyí tó kù fílẹ̀ fún mi. Tó bá má sọ pé sọ bẹ́ẹ̀. I go do am for you with my person. Mo dìgbà tí bá tó ṣe Má worry nǹkan tó ṣe ẹ́ náà kò mọ̀. Ṣórí owó tó bẹ̀rẹ̀ yẹn òun làwa fi ń jẹun a fi ń jẹran a fi ń jẹpọ̀ mọ́ a fi ń mu bí ẹ̀ ọlọ́wọ́ bá ń lọ tó fọkàn balẹ̀ máa fún ẹ. Ẹ ṣe gan ni sá ẹjọ́ ètò ọwọ́ bọ àpò bóyá èdè fẹ́ mú. Kí ló ṣe ẹ́? Inú kẹ fún mi lówó kẹ kí máa lò. Ọwọ́ tí mo fẹ́ fi fún ẹ lówó ló ń tì dànù èyí. Ẹnu ẹ má. Máa fún ẹ lówó yẹn sẹ́. Ọ̀yá mi kí ló ń bẹ sọ látàárọ̀? Mo ń try láti jẹ́ kó yé ni pé kò sórí ọ̀fẹ́. Wá ṣé tó jẹ́ sí ni pé tó bá dé ibà kó múnú wa dùn. Ìyá ń sọ pé máa fún mi lówó mi mọ̀ pé láìkọ́mẹ́dì ẹ bá ti sọ̀rọ̀ látẹ̀kùn. Ṣé káwá bí happy na? No. Ó lo like comedy ṣó máa ń ṣe fíìmù. Comedy kẹ̀ èmi jọ sáyẹn lójú ẹ̀ ni. Bá mi hold for. Happy o. Kò ń ṣàwàdà lèmi ṣé ó jọ ojú ẹ̀ jojú comedian ní sùúrù. Owó ẹ̀ ń dìde sí mi. Mi ì dìde sí ẹ o mélòó lára mi. Ẹ jẹ́ dé rúbà yẹn. Ó ní kí n jókòó. Ṣẹlẹ̀. Pọ̀ ọ̀sẹ̀ tó máa nímọ̀ tó o ti jẹ́ ọmọ ẹ̀rọ lẹ́yìn mú mi pé kó o pọ̀ ọ̀sẹ̀ kan wọ́wọ́ ẹ̀ tó. Lọ́tún lọ́sì kí láti máa ṣe yìí sí
mo wá lọ mo ti bèrè ẹ lọ́wọ́ àbúrò ẹ mo mọ̀ bó ṣe rí. Mo ní kí n sáré dọ́dọ̀ alákọ̀wé yẹn. Dé olú. Àbí kí ni mo fẹ́ ṣe jẹ́jẹ́ mi náà mo sùn tó pè mí. Mo dẹ̀ fún bàtà ṣe ní owó tí àǹkẹ́ máa fi ṣe registration tó máa fi sanwó acceptance fee tó máa fi san tuition fee láti rí kankan ní gbogbo ẹ̀. Káàdì iṣẹ́ má dẹ̀ bọ́ mọ́mọ́ lọ́mọ lọ́wọ́. Ìgbà tí mo dẹ̀ rí pọ́nà kan ṣoṣo téèyàn ṣì ní nìyẹn tí ò tí ì sí bómi. Mo ní kí n lọ bá sọ bóyá Ọlọ́run á jẹ́ kó gbọ́. A dẹ̀ dúpẹ́ gẹ́rẹ́gẹ́ owó ta nílò gangan ló ló máa fún un. Ó gbìyànjú. Àbí màá nù. A bá tiẹ̀ sọ yẹn kó o sí ìyá kó o ń bẹ àmọ́ ibi tó kù sí. Bẹ́ẹ̀ ni màá mi at least tó ṣàtẹ̀sí ṣe kan. Ó tura yìí. Àbí? Ó gbìyànjú. Nígbà tí Ọlọ́run bá dáyàn lẹ́jọ́ téèyàn ní òtẹ́hùn náà ẹjọ́ kóòtù gbòlè ọ̀fẹ́ gbọ́ náà. Àbí ó tiẹ̀ gbìyànjú. Ó gbìyànjú. A bá tiẹ̀ lè lọ sọ yẹn àmọ́ ètò ń kù sí. Àmọ́ pé jíjẹ àti mímu nìkan lọ́rùn lè tún máa kù. Ó ṣe ọkọ mi. Ó kú ìyànjú. Ó kú ọ̀rọ̀ ọmọ. Alájẹbí agbé. Aláìní ìjà sásùn. Àníkẹ́kọ̀ọ́. Ó jáde sí. Kò sí wàhálà. Kẹ́mi náà máa retí àláti. Ọlọ́run á jẹ́ kó. Ó bá ti fún mi kí Àníkẹ́ lọ san owó yẹn lọ́la. Mo wá fún lówó yẹn lé mi lónìí. Tó á tẹ̀lé sí i. Màá kàn máa bẹ̀rẹ̀ retí àláti lọ. Ẹ báwo dé ni? Wọ́n ní kò lọ. Ògbó ẹ lọ. Òyìnbó ló kàn sọ fún mi ní ìgbú rẹ̀ ọmọ mi fóun ní ọlọ. Olùdó. Ìdẹ̀rù ṣàánú mi. Ẹ dára. Ṣé ìrìnà ní kẹrin? Ṣé ìrìnà ní kẹrin? Kọ́mọ kò jáde nílé. Kó má tẹ̀ ìjà òbí ẹ̀ sí èrà láti pé mo nóbì nílé o kí n tiẹ̀ sọ fún ọgbà. Mo fẹ́ débi báyìí màá dé gbà báyìí. Ṣé bí wọ́n nìyẹn kó o fẹ́ lọ tọ̀ lásán wà dágbére fún mi? Ó wà lọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní Yàkùmọ̀ kì í rìn sàn. Ẹni abíire kì í rìn rú. Ibo ni mo mọ̀ tó fẹ́ títa tó fẹ́ wà sí báyìí? Àbí ká wá lọ sílé ọ̀rẹ́ ẹ̀ tutù. Ká lọ wò lọ́dọ̀ tutù. Màmí ẹ wò bí a ká máa lọ sílé àwọn ká lọ wá ń bẹ̀. Kò sí gbà wọ́n. Tó àti ẹ̀rí ń bẹ̀ ká bí tutù yẹn lè mọ tó gbọ́ ṣe rí. Ẹ lọ wọ bùbá sórí ìrìn ìjà lọ. Mi ò rí Àníkẹ́ lẹ́yìn. Wọ́n tọ́sọ́ ló ti jáde nílé kó lè tí padà wọlé. Àmọ́ ìwọ nìkan la mọ̀ wọ́n kò ná ọ̀rẹ́ méjì. Ìgbà tí ó jáde pé ó tàkókò pé a ti ẹ̀fẹ́ tó àbí táàrí ọ̀dọ̀ ẹ ló máa wà ká wá wò ó. Kò sí lọ́dọ̀ mi o, kódà àtijẹ́ta ni mo ti rí gbẹ̀yìn. Jẹta àtijẹ́ta. Kò sí wàhálà. Jọ tó bá kẹ́fì ẹ̀mí kankan àbí yóò padà wá sọ́dọ̀ ẹgbẹ́ yá nígbà tá a lọ tán. Ṣáàsọ fún mi wà fún mi. Kó jọ torí Ọlọ́run kó máa bọ́ ní àti ìwà kiri. Lọ ṣáàdùn mi ò yá mi kó máa bọ̀ mí o. Kò ṣe ọmọ mi. Mo ti ṣe kó dà mí. Ó dàbọ̀. Mo yẹ kí ẹ dàsẹ́. Ọmọ ò ní
ní sùúrù kọ̀ọ̀kan ó dá níbo ló wà. Tutu ní sùúrù náà kí ló ṣẹlẹ̀ gangan náà. Nu ẹ̀ kìí àmọ́ bẹ́ẹ̀ èmi èyí ti fẹ́ bá sọ̀rọ̀. Ìyẹn kì í máa bọ́ lẹ́yìn sìn kó tó bá ṣẹlẹ̀ kó sọ fún mi náà. Mi ò lè sọ fún wọn nìkan o. Tutu kí ló ṣẹlẹ̀ náà. Bọ́ sílẹ̀. Tutu ní sùúrù náà kí ló ṣẹlẹ̀ náà. Mi ò lè ní sùúrù o. Mi ò jẹ́ lè ní sùúrù rárá ni. Kí ló ṣẹlẹ̀. Ariwo ẹ ni mo gbọ́ tí mo torí ẹ̀ jáde. Ó bèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀. Òkúta ẹ̀ sí ẹsẹ̀ tí yọ síta. Àwọn o Àníkẹ́ o Adétutù Àníkẹ́ kan náà ní sùúrù ọ̀rọ̀ tó ń sọ òye wa. Ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀yin gáàsì. Ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run o. Ní sùúrù ṣe bó mọ̀ pé mi ò lè tọ́ ẹ̀mí ìdẹ̀ ní parọ́ fún ẹ. Tòótọ́ ni Àníkẹ́ wá síbí ó rush wá ni bó ṣe wá kò lo 3 minutes ó tún rush padà. So ìgbà tó ti kúrò àwa ò mọ bí tó ti kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀yin ni o. Wá ní sùúrù gan náà ó kàn ṣípè fún látàárọ̀ torí bọ́ lọ́wọ́ wa làbúrò àdá láwọ̀ wa ni. Ọlọ́run ọba bẹ̀rẹ̀ orúkọ tí òun ṣe tiẹ̀ wọ̀n ní sọ ẹ̀. Ó bẹ́ẹ̀ tà kéde jẹ́wọ́ sí. Bẹ́ẹ̀ bá jẹ́wọ́ gbogbo ayé ló máa gbọ́ ọkọ̀ tẹ̀ ṣe. Gbogbo ayé ni máa lọ́jọ́ yín fún ẹ lórí burúkú ìwé rẹ̀ yìí. Tútù. Embassy eléyìí fẹ́ sọra ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jì mọ́ wa lọ́wọ́ ni o. Ṣé ẹ kó nǹkan ká oṣù. Láǹṣe babaláwo tó wá ń pọ̀pọ̀ fún wa ní báyìí ó fẹ́ sọ ẹ̀dá náà ká sí àní ó fẹ́ kásá wa síta. Anabatri. Ó yẹ kó mọ nǹkan tó máa ṣe sí. Bó ṣe wà yẹn máa jọ bá trade mi ní mọ bí tí mo sọ sí. Bó ṣe wà yẹn níwọ Tútù ò ní délé pé. Wá táṣìírí wọ̀ bá ní tu wàá mú gẹ̀ ìkúrò lọ. Ó mọ̀ wá ga o nínú tó lọ́ba tó tún níjòyè wọ́n wá ríbi ju eléyìí sí mọ́ ó wá jẹ́ ládùúgbò wa. Èèyàn láì ṣe ẹranko. Can you imagine? Mama ṣe mi lẹ́jẹ̀. Ṣé mo rí. Sẹ́yìn mọ̀ rí. Mi mú rí o. Jẹ́ kó wá pẹ́. Alákòóbá. Ọ̀tá ló lè jẹun rọ́bìṣì ìbò náà. Kí ni gbogbo ilé ń sìn? Òkú nílé ẹ̀yìn kíkú ẹ̀dẹ̀ tó tó kú ládùúgbò rẹ̀ mọ́ rí. Ẹ̀yà gbé bọ́ọ̀dì kẹ kú òun bẹ̀. Kí ló ṣe lè? Ilé ò tẹ̀ níta Ẹ má lọ pẹ́ rárá. mẹ́ẹ̀ o. Èèyàn ni wọ́n náà ó kẹ̀ dúró. Ilé ò máa tẹ̀ níta rà. Wo èmi ti fẹ́ tó ní báyìí o. Mo fẹ́ máa dọ̀ fún sáré. Ẹ̀dùn ìṣòro ẹjọ́ ẹ̀ máa ti lọ. Lọ mo níbi tí mo lọ ni. Ẹ jẹ́ ká tó dé wọn. Ẹ má fẹ́ mi nìkan sílẹ̀ ni. Ṣé mi máa wọ́n fi ṣòro ìṣòro ayé? Alikẹ́ni, mami, Alikẹ́ni, mami, Alikẹ́ni. Ṣé mo rí? Mo dé lọ bọ̀. Alikẹ́, Alikẹ́, mami, Alikẹ́, Ọlọ́run mi o, Ọlọ́run mi o, ayé mi o, ayé mi o, mami, Alikẹ́ni o. Mọ́mì, ìpẹ̀lẹ́, ikú àtẹ̀mọ́ra. Ẹ̀sọ́ ni kíkúrò ẹ̀dùn, ó dùn mí. Àmọ́, ṣé irú kété ń kẹ̀ṣẹ̀lẹ̀, ọyí Ọlọ́run. Èsì pé ewé ṣe fẹ́ jábọ́ lára igi kọ́ lọ́rùn mọ̀ sí. Àrúrú rẹ̀ mọ́ ò lágbára Ọlọ́run. Lọ adáwọ́ ibi dúró. Ẹ ṣé mo dúpẹ́. Ó ga ọ. Ládùúgbò gbogbo wàhálà Àníkẹ́ lórí registration yìí. Àṣekù ní pàpà bá parí ẹ̀. Ẹ pẹ̀lẹ́ màmá. Ẹ ṣé. Ìṣeré tẹ̀, mo fẹ́ mọ̀ náà ni. Ṣé bísíǹsì ti wà yìí? Owó ńlá ló ṣe é ṣe o. Owó kékeré ò ṣe é ṣe rárá. Ṣé rí ọjà ti wà yìí? Tá bá kó 1 million. In short, 2 million kò tí ì yọ lórí ẹ̀. Ní ọjà yìí báyìí bó ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni. Ẹ rò owó kékeré ni. Ṣẹ̀dẹ̀ ráwa náà wà ń yáwó fi ṣe ọrọ̀ ajé ni. À ń yáwó fi tajà ní o, kò sówó kankan bí kan. But èmi máa advice yín tí bá tẹ̀fẹ́ ṣe business tí ṣe yí tí agbára yín máa ká tí ò ní wọ́ yín lọ́rùn. Ó dà bí èlò ni mo lè yá mi sí ẹ̀sìn máa yáwó yẹn. Nǹkan tèmi wò ni pé bí a ti má tiẹ̀ ṣe lójú 50,000 báwo ni
títún ṣe máa jẹ́. Owó 50,000 yẹn náà wọ́n lè yá yín. The problem is tẹ bá ṣe lè tètè tajà sí tẹ lè máa rí owó dá padà kò sí problem níbẹ̀. So kó má di pé ọ̀rọ̀ yín máa di inú tọ́lẹ̀tì náà máa ti yín mọ̀ òun ṣọ̀tọ̀ àwọn tọ́lẹ̀tì wọn yẹn máa ń kún. Ẹ mọ̀ ẹ jẹ́ ń lọ lílọ ọ̀rọ̀ náà máa padà fún ilé ìṣẹ́jú. Ṣe ìgbà yìí ó dá kí wọ́n rìn dáadáa torí ẹ̀rọ náà ń jẹ́ kí ọ̀rọ̀ èèyàn ẹ̀ dìmọ̀ sí tọ́ílẹ̀tì pẹ̀lú gbogbo kìíní yìí kọ́ lọ́n ṣàánú wa. Ẹ̀rọ dáadáa bíbélì ní ìlànà ọ̀rọ̀ ẹ ṣe gan. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Ìwọ náà ń wá ṣe mi ìríṣẹ́. Mo gbìyànjú títí àmọ́ kò já sí nǹkan. Àmọ̀ràn tó bẹ́yìn dẹ̀ gbà mí pé kí wọ́n lọ yáwó èlé fi bẹ̀rẹ̀ òwò yìí. Ṣé kò ní yọ mí lẹ́sẹ̀ lẹ̀ báyìí? Tí bá lọ yáwó wọn tán tí mi tètè rí dá padà. Ṣé ìṣe pé bóyá wọ́n máa padà tì mí mọ́ tọ́ílẹ̀tì tó sàn yẹn? Mi ò lè jẹun tí mo mọ́ tọ́ílẹ̀tì. Ìyàwó. Kódà kí ni màá wá ṣe báyìí? Bóyá kí n dé lọ bá dé olú o. Ó yẹ kí dé onílé ràn mí lọ́wọ́ kẹ̀. Ìgbé gbogbo yẹn ní pé wọ́n fẹ́ gbowó lẹ́nu kìnìún ní ó jàre. Bóyá kódà máa wá nǹkan ṣe sọ́rọ̀ ara mi ṣá. Ṣé ṣọ́ọ̀bù rẹ́dì fún mi ṣá? Ó ti rẹ́dì, ó kò jẹ́ pé mo wà kán sí mo bí táwọn yàrá. Fọkàn rẹ̀ balẹ̀, ìṣòrí kẹ́tẹ́kẹ́tẹ́ kánù ni mí o. Tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi ò kí máa ń dúró rárá. A ní láti wọnú ilé ibi tá a wà yìí náà, kò síbi tọ́wọ̀ já yẹn tó. Ṣé bínú ilé mi la wà? Yé ojú! Lórí burúkú wo nìyẹn? Ní ṣe lórí burúkú èmi ló pè é. Ní ti ẹ mọ̀ pé wọ́n ní jàre. Ìwọ náà ò rí mò tó bá mi ni. Ojú ṣé bí ìwà bojú mu? Tó lè mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi, ṣé lè bojú mu? Kí ni gbogbo eléyìí? Kí ló ṣẹlẹ̀ sí ẹ̀rí? Kí ló ṣe tí ò ṣe nìkan rí àwọn nǹkan tó ṣe ọdún ṣe olúgbọ̀n mú mọ́ra ó ṣàrẹ̀sà. Àrẹ̀sà gbá kámú nínú. Normally ó yẹ kó jókòó ni. Wàá kọ́ jókòó, wàá dẹ̀ sọ mi pé bébì o mo wà níbí o tó bá ṣe tán o. Bọ̀ bébì ta làwọn. Kí ló ń ṣe wọ́n náà tó ń ṣe bébì ta làwọn? Kí ló kàn bẹ̀ sí yẹn ni wọ́n bá wa bí ni? Orí mi rí olómìsì mi gba onímọ̀ṣẹ̀mọ̀ iná tó ń pariwo bébì. Kí ló máa ṣe yín? Owó ni mo máa fún ẹ̀mí ẹ̀. Má bínú jàre dálé, nǹkan tó máa ṣẹlẹ̀ délé máa lọ síta máa bá ìṣògbọ́n jẹ́ kí n parí ìrìn tí mo kì í náà ti yẹ. Ṣebí 0 ló ṣe lò? Máa pè é, ọkọ yìí lọ dúró níta máa pè é tó máa ti ṣe lọ́dún. Tí o lú. Wọ́n ní kẹ́yìn náà máa lọ. Ṣé ìyá mi? Kí ló ń ṣe wọ̀ gan-an? Àmọ́ ní kò dákẹ́. Ṣó gbé rédíò mi ni? Ayálégbé yín bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ dún nílé díẹ̀díẹ̀ ni. Máa lọ ní ti ẹ̀jẹ̀ yìí, máa pè é. Má lọ náà ń fà! Lẹ́ńkà mi lóhùn. Kí ló ń ṣe ẹ̀ náà? Ó yà náà. Ó yá níbo ni? Kí ló ṣe wọ́n tó ń ṣe bálabàlá náà? Ó dẹ̀ ń sọ bàbàrà di bábúrà. Ṣé wàá lọ ni? No, mò ń bọ̀ ni. Máa lé ẹ̀ ń sìn lélẹ̀. Oluwasindara. Sindara o. Ibẹ̀ yìí ni mo ṣe jọ tẹ̀ ṣorí ilé ìfún mi. Lẹ́yìn eléyìí mi ní padà wá bẹ́ẹ̀ mú jọ nítorí Ọlọ́run. Jọ tẹ̀ yá mi lówó ẹ̀. Kí gan ló fẹ́ fowó ọ̀hún wá ṣe? Business mo fẹ́ fi ṣe. Wọ́n ní ti máa rí bíi 50,000. 50,000 tán? Ṣó mọ nǹkan tí mo máa fara ṣe kí n tó lè kó 50,000 yẹn jọ? Èmi ò lówó tí mo máa fún ẹ o. Ó yé mi péjú mo mọ nǹkan tó ń sọ gbogbo ọ̀rẹ́ ló yé mi àmọ́ kan ṣeré ilé fún mi torí bí mi náà ṣe wá bẹ lójoojúmọ́ tí mo tọrọ owó tí mo yáwó èyí ti sú mi mo mọ̀ pé ó ń ní ẹ́ lára torí pọkàn nífẹ̀ẹ́ mi ló ṣe ń ṣe oore fún mi torí ẹ̀ tó bá ti yá mi lélẹ̀ lọ́tẹ̀ èmi náà lọ fẹ́ establish ara mi kan tí bá lè tà máa tà mí lè ní wáá yọ ẹ́ lẹ́nu. A ní mi ìlówó tí mo máa fún ẹ sẹ́ẹ̀.
Oh, like a crazy day of it. Oh, what will it go? Keep a bit tiny. Jọ dúró náà. Kí ló ń ṣe ẹ́ gan-an? Ó bó ṣe rí náà. Kí ló ń ṣe ẹ́ náà? Ó ní kó wá jẹ sàárà. Ó ní ọjọ́ wọnú. Jọ sọ fún mi. Ṣé owó epo lọ́ní kan mú wá ní àbọ̀wọ́ èèyàn? Wo bó ṣe rí. Wo bó ṣe kún níwájú tó kún lẹ́yìn tó set pa. Àbí tó fine pa. Èmi tí mi tẹ̀ níwájú tí egun pàápàá mọ̀ bó tí mò ń já ní ìgboro. Á lè tà sí ìwọ. A ní kojú ìwà kó ṣe ogun nǹkan tá à ń ṣe. Ó sọ yí pé o lè ṣe o, o lè ṣe o. Oh, o rò pé smart àbí? Àwa ni monkey dey walk, babu dey shop. Wo tó bá ti lè ṣe nǹkan tá à ń ṣe yìí ogun gbàgbé ẹ̀. Kí ni mo ní kó bá mi bẹ̀ ní? Kí ni kò fún mi dá fún gbogbo nǹkan? Kí ló ń yí gbogbo ẹ̀ tó ṣe báyìí? Kí ló ń ṣe báyìí? Dá padà jọ bẹ́ẹ̀ ta ni. Jẹ́ kí n sọ̀rọ̀. Jẹ́ n sọ̀rọ̀ ara mi fún ara mi. Bó ṣe rí bó ṣe kú bó ṣe fine. Wájú àti ẹ̀yìn lélẹ́yìí tó kú síbẹ̀ tó fine síbẹ̀ kó wọ gbóró bó ṣe gbóró lọ́bọ̀ jẹ gbóró àbí kó pa ó burúkú wọlé. Kẹ́rù bá ẹ̀ kó lówó fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Wọ́n máa bèrè owó mi by all the time. Ẹ̀rù ṣe péjú. Owó mi ṣàánú ṣàyà rẹ̀. Mi ní wá mọ́ lẹ́yìn ilé ìjọwọ́. Èmi ò ní 50,000 tí mo máa yá ẹ. Ṣùgbọ́n màá fún ẹ 30,000. Ṣùgbọ́n gbọ́ o, 30k yẹn mo fún ẹ ní o. Mi ò yẹ rárá. Ṣùgbọ́n láyé ẹ. Tó bá ti gba 30,000 naira yẹn lọ́wọ́ mi báyìí, má jẹ́ kí n tún rí ẹ nínú ilé mi mọ́. Kò tún ní kó fẹ́ wá gba owó kankan. Ó dà, ẹ̀tí ẹ̀ ṣe kó yẹn fún mi náà. Kó yẹn fún mi kí wọ́n lọ. Fáàtì ló sọ fún ọ. Tàǹtà sọ̀rọ̀ mi mọ́. Tàǹtà sọ̀rọ̀ mi mọ́ Grace. Grace, but ìwà burúkú lòun ìṣòwò. Ó yẹ lójú. Ó ń dàní ọ̀rẹ́ méjì rẹ̀ ìṣòwò. Ó dẹ̀ ṣe bí ayé ẹ̀ bó ṣe fẹ́ ṣe kémi náà ṣe tẹ̀lé bí mo ṣe fẹ́ ṣe torí Ọlọ́run. Ẹ bá dé tó ẹ ṣe ti ní ẹjọ́ mà. Ẹ ṣe tí ń kẹfà yé mi sílẹ̀. Ẹ ṣe ọmọ mi ní ìgbòho àwọn ṣe mú. Baba! Èèyàn tí wọ́n wá mi tẹ̀ tí rí ìjẹ́ wọ́n lè wọnú omi yẹn with like a slope. Ilé ìtawá dẹ̀ wà ń bí báyìí, ilé kẹta síbi tẹ dúró sí ìlú ti wà. Bóyá kí wá aṣọ sẹ́yìn bẹ̀. Èmi fẹ́ lọ gba nǹkan tẹ́lẹ̀ kí wọ́n lọ gba ọjà rẹ̀. Ẹ ra gba ìjẹ̀bẹ̀ ẹ ra ẹ tẹ̀lé. Òjò bọ́rọ̀ lánàá ló pa Ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Àti ẹ̀dúpẹ́ pé kò ń ṣe nǹkan tó serious, so it's just not what it's okay. Oríṣiríṣi bèbè àbẹ̀bí. Àbẹ̀bí ń dáná bèbè díẹ̀ ń yorùkú. Ṣé nǹkan tó ń ṣe lélẹ̀ láti jọ ìyàbí? Reason tó ṣe pick calls mi lélẹ̀. Kí ló ṣẹlẹ̀ ṣé mo mọ̀ ẹ́ rí ni? Orí mi rí ṣé mo rí ẹ rí kí ló ń kí mi fún? Déolú, kí ni gbogbo ilé ìnáwó? Nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹni pé ṣé ẹni tó ń dúró tẹ̀ láti jọ ìlélẹ̀ tó? Kí ló ń mí sókè tó ń mí sílẹ̀ fún? Tó ṣe ìdúnà calls mi. Ṣé o ti wá tó kó máa mí sókè kó máa mí sílẹ̀? Ṣé o ti tó kí ni? Ìwọ bẹ́ẹ̀ fọlá bàtà oyọ̀ bẹ́ẹ̀ ti. Ó bá ìdúró tó ń wọ̀ ni. Mo ń sọ̀rọ̀, ó dẹ̀ tún ṣe ìdúró tó bẹ́ẹ̀. Are you mad or something? Are you mad or something? Calm down. Kila fun, kila bata. I'm not even in any of those things. I'm just. Are you alright? Nǹkan tí mo sọ fún ẹ ni pé o dúró ti ìyàwó ní ọ̀ṣọ́. O mọ̀ pé ìyàwó ẹnìkan lẹ́yìn tó dúró tì ní. Kí ló sọ fún mi náà? Rí pé ó try láti sọ̀rọ̀ bí gentleman. Gentleman ni àbí? He is gentle. Màá force ẹ láti sọ̀rọ̀ nsìn, mo máa display fún ẹ. Kí ni? Gentleman lẹ́yìn, o máa lanu nísìn, tó máa sọ̀rọ̀, are you mad? Ẹ fọ́n bí.
Wọ́n ní kọ́kọ́ bí. Wọ́n ṣorí àwọn ọ̀kan tó máa ṣe ilé tí mo fi ní mi ṣe mọ́. Wọ́n lè ti pọ̀ jù. Oh, ṣé kí ni ma? Mi ṣe mọ́ o. Oh, really? Mi ṣe mọ́. Let me tell you something. Tí mo bá fi ẹlẹ̀, kò sí anybody tó tún lè fẹ́. Tí mi ò bá ti wà fi ẹlẹ̀, ọkùnrin kankan ò lè fẹ́. Tí n bá fi ẹlẹ̀ bó ṣe máa remain yẹn tó máa fi darúgbó. Ṣòro ṣì tó ń ṣe. Yes, èmi ń ṣòṣì. Ṣòro ṣì tó ń ṣe. Èmi ń ṣòṣì àbí? Sọ fún bàbá ikú kúrò mi náà tẹ́mi àti ẹ bá tẹ̀ fẹ́ sọ ẹni ọ̀rọ̀. Nílé mọ́mì mi. Mo máa break record. Mo máa force gentleman yìí. Mo máa ṣe nǹkan tó jẹ́ pé pépà máa gbé èmi àti ẹ. Wọ́n máa rí sórí gentleman tó perform yẹn. Mo máa make sure pé o bínú àjọ ẹ̀kún bá ti. Mo understand situation but àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ so èèyàn kàn máa learn láti manage wọn ni then you manage them and manage their crisis so there won't be too much of problems on you. It's okay. Ọ̀rọ̀ èmi náà kò sí mo ti dàrú torí dé olóore mi ni o. Àmọ́ ó dàbí kéèyàn ṣoore kó fúnyàn lóúnjẹ kó wá fi oògùn yàgbẹ́ tì ní. Torí tó bá lóun tọ́jú obìnrin òun raṣọ fún lówó tó múnú ẹ̀dùn tó tún wá jẹ́ pé àwọn kankan lòun ṣe àṣehàn sí pé ó dà kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi. Nígbà tí ọkùnrin wo lè gbà kémi fẹ́ lómi pẹ̀lú ẹ̀. Àmọ́ wà lóun tọ́jú mi fún mi láṣọ. Ọjọ́ tó bá raṣọ fún mi ti máa ní kí n wọ aṣọ yẹn kí n wọ̀ wá hàn kò rí mi kí n wálé ẹ̀ máa bá ẹ lórí obìnrin. Kì í ṣàkọ́kọ́ kì í ṣèkejì kì í ṣe wá aṣọ obìnrin kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ tún wá ni wọ́n. Ó túmọ̀ sí pé ó ń ṣe kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún torí pé ó jẹ́ olórí mi. Òun ni mo ṣe kúkú rò lọ́kàn mi pé mi ò ṣe mọ́ mo dẹ̀ sọ fún àmọ́ kò gbà yín náà ṣáàrí bó ṣe ṣe. Understand ẹ kàn máa ní láti manage it. Ẹ̀yin ni mo ṣàtẹ̀fẹ́ bẹ́ẹ̀. I'm really sorry for the insult. No, it's not insulting. I'm used to such people. I'm beautiful for you. We get to meet a lot of people and Ẹnìkan ti ń sunkún àìnífìlà. Ìwọ̀n pé bẹ́ẹ̀ ni ọ̀kan ti ń sunkún àìlórí. Ọlọ́run tó ní ṣáà. Àṣèlú òun. Ọmọ ṣọlá bó ṣe wù. Nítorí tí kò bá ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́run ṣe máa wọ egbin. Tó ń tẹ́wà ẹ̀ dẹ́ta sínú ìlú. Ó wá wo ẹlẹ́dẹ̀ sùnsùn tó ń tọgbọ́n ẹ̀. Ó mà dá sáàrin àwọn èèyàn tó ń gbá àárín ìlú. Mo mọ̀ pé ẹ rí nǹkan kan ni ẹ fi ń sọ gbogbo tẹ̀sán. Kí lẹ rí? Ìyàlẹ́nu ló jẹ́ pé ẹni tọkùnrin kan rí tó fi ń tàfàlà tó ń ṣe bálabàla tó ń wa ìbùsí lára bíi pé kò ń ṣẹ́yìn. Lèmi rí ni mò ń gbàdúrà tó sókè òru. Kọ́ ló ń jẹ́ kó já mọ́ mi lọ́wọ́. Sí, tí mi bá ní parọ́, tí mi lè ní try láti hide words mi. I'm attracted to you. Ọkùnrin. Kí lọkùnrin ṣe? Sí, lóòótọ́ ni pé èèyàn bá fi ti bí ọ̀rẹ́ jẹ́. Ọkùnrin pọ̀. Àmọ́ irú mi ṣọ̀wọ́n. Téèyàn bá wá róbìnrin tọ́lọ́run bó rẹwà ìtì ẹ̀ tó jó tutù ìtì ẹ̀. Téèyàn bá tún sóhun tán tọ́lọ́run wá tó fi ìlú tó dáadáa lọ́wọ́.
ẹjọ́ kí ni máa ló túkù tí mo wà káàkiri. If you would give me a chance to know you, to get to know you. I'm serious. Sindara, Oluwasindara, Sindara, Sindara, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí ìfẹ́ le gan. Ṣọmọ Sindara ilé màá rí kọ́ mi kó mọ̀ lágbára o. Àbọ̀mọ̀ ẹ máa rò fóun lè fi mí lẹ̀. Ṣó lè fi mí lẹ̀ ṣá? Àdánwò lọ́tún lósì kí láti máa ṣe yí sí kò máa yé mi. Sindara, Oluwasindara. Switch off. Sindara, Sindara, Ṣé Sindara mọ̀ pé ẹni tó bá fojú dínà inú àjò mi, èèyàn tó bá fojú dòdò á bómi lọ́nà o. Sindara. Ó ṣé bàbá mi, ó ṣé mo dúpẹ́. Iná ò ní tán wú ẹ o. Sindara ń ròyìn ẹ fún mi o. Yàtọ̀ sí kó ń ròyìn ẹ pàápàá. Torí ká sọ̀rọ̀ èèyàn kò tó ká bàbẹ́. Rírí tí mo ń rí ẹ àti ìhùwàsí ẹ kódà ó ju ti dára tó ń sọ fún mi lọ. Ó ṣé mo dúpẹ́. Iná ò ní tán wú ẹ ọkọ mi o. O ò ní wówó tì o. Sẹ̀yìn bí sówó kì í wówó tì. Àpò ẹ ò ní gbẹ. Àpò ṣàṣàmúra kì í gbẹ. Gbogbo ohun tó bá dẹ̀ ti ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere. Wàrà láàánú o. Ọlọ́run ṣe mọ̀ ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì. Tí n bá kọ̀ tí n bá ní mi ò ṣe ẹlòmíì á ṣe kéèyàn wá lajúlẹ̀ kí n rere báyìí wá bọ́ mọ́yàn lọ́wọ́ àwùjọ kan bẹ́ni náà wí ni mo ṣe múra sọ̀rọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí n láti ọjọ́ pé ṣé mi nìkan tó ìpínlẹ̀ oúnjẹ ọmọ nǹkan kò aláwo owó ṣíra. So mami mo fẹ́ mú ẹ̀yin àti Sindara mo fẹ́ mú yín débi kan mo fẹ́ fi nǹkan kan rìn. Kí ló tó ti jẹ́ kí èmi àti ẹ lọ nígbà yẹn kàdà máa ń mi láwọn. Máa kí ní àjọ wá kúrò jẹ. No, it's a surprise. Ó jẹ́ máa kún tí ó bá jẹ́ pé ìwà àti màmá lẹ́jọ́ débẹ̀ at the same time. Kódà tó bá fẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn ẹ jẹ́ kí èmi náà fi yẹn náà ṣe tẹ̀lé mi. Ṣé bàbá mi? Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Here we are. So, Mama, ibi yìí ni Sindara tí màmá ṣiṣẹ́ báyìí. Mama, ṣé o bá ríṣẹ́ síbí? Mi ò bá ríṣẹ́ síbí o. Ibi àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ òun ló ní. Mama, ó ti fi jẹba ń dá. Ó ti dọ̀gá rẹ̀, òun ló ní gbogbo bí. Òun ni mo kọ fún, òun ni mo ṣe gbogbo ẹ̀ fún. So, òun ló ní. No, yọ pé. Má ló dé ìgbà òun ṣe pé ṣé àwọn ìyàtọ̀ gbogbo tó wà ń bẹ̀ lónìí. Òun ló ní.
ọkọ mi. Ìṣòro ló lè padà dà. Ó dára. Àṣé mo sì lè pàdé olówó ni. Ẹ túbọ̀ jèrè àwọn. Wọ́n á rí lẹ́yìn lọ́wọ́ ẹlẹ́dàá bá mi kú. Pàdé olóore. So, you want to know where? Everything in here is yours. Everywhere. So, babe. Please. Please. Mommy, please. Ẹ̀gbọ́n mi, àgbà tí mo ti gbọ́njú ni má ti gbọ́ tán kọrin pé olówó ṣọ̀wọ́ olówó, olòṣì ó ṣọ̀rọ̀ olòṣì. Ìjọ, kí lè ṣe pẹ̀lú ọmọ ẹ̀? Wrong. Very wrong. Nǹkan tó gbọ́ yẹn correct. Everybody gbogbo wa dọ́gbadọ́gba ni. Okay? Àìpọ̀, kàtìkù tí ẹ̀ jọra wọn rárá. Àìpọ̀ rárá. Ohun tó yẹ ni ló yẹ ni. Ẹ jọ, ṣé rí okùn lọ́rùn àdìyẹrí ni? Moreover, àwọn pírètò ti ẹ gbọ́dọ̀ gbọ́ pé ẹ ń lọ́bọ̀ ọmọ onídẹ̀tì yẹn kàn wọ́n ti ẹ gbọ́dọ̀ gbọ́ ni. Sí, o mọ ohun tó ń pè nífẹ̀ẹ́ tó bá mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́. Ọ̀rọ̀ pé màá ń gbé nǹkan tó yàn fọwọ́ yẹpẹrẹ tó bá hì tẹ́ ibẹ̀ ló máa gbà lọ. The truth about this whole situation is I do not just love her. I am in love with Sindara. Mo love her gidi gan ni o. Ẹ̀gbọ́n mi, ọmọ ẹ ti scam mi. Kò love mi. Wọn yóò love yẹn má love ẹ̀. Owó yín nìkan ló fẹ́ gbà kó love yín. Ẹ wò, ṣe rí àwọn ọmọ pọ̀ gidi ń ta. Àzìn wọ́n pọ̀, wọ́n jẹ́ máa nífẹ̀ẹ́ yín. Kó ṣe torí owó, wọ́n máa nífẹ̀ẹ́ yín for real. Kó ṣe léyìí, ó ní déètì léléyìí. Kí n correct notion kan àwọn ọmọ tó ló pọ̀ ń ta ẹ̀ tó bá nífẹ̀ẹ́ mi tó mi ò nífẹ̀ẹ́ wọn kọ́. Ẹ̀gbọ́n mi máa love wọn. Ó mọ̀ pé love has to be mutual. Ó dá mi lójú pé mo nífẹ̀ẹ́ and I know she's in love with me too and that's about it. She's not in love with you. Báwo ni wọ́n ṣe mọ̀? She's in love with money. Mo mọ̀ ní tí mo ti rí lọ́tọ̀ tí mo ti rí súra ẹ̀ kó love yín owó ló love. Ìgbà ló bẹ̀rẹ̀ sí wóra wọ̀. Ẹ̀gbọ́n mi mo rí sìn English lẹ́kọ̀ọ́ sọ. Ó mú ṣọ́ òṣèlè ẹni gbọ́ tó bá délé sí tolú ẹ ló máa dà. So ṣe bó wà after happiness ni o láì kí ló mi máa dùn. Of course. Kí ló wá dé tó fẹ́ yọ ìdùnnú kó láyé mi. Ilé yóò ṣòdùn náà. Don't worry about it, I can handle it. Àǹtí tó mi. Ẹ̀ka. Wá. Ká ló bèrè? Ṣé ìbẹ̀jọ́ lè bàbá ńlá ẹ̀ àbí ilé ìyá alájà ẹ̀? Bí ayé náà ní tẹ́lẹ̀. Níbi kó máa bí ó máa bí wọn nílé yìí náà. Ṣọ́pọ̀ ò lọ́rọ̀ gbọ́n wo kí ẹ máa sọ fún un. Torí ẹ̀gbọ́n mi tó wú ẹ̀ lójú ẹ̀ ò ní fẹ́ láàyè lójú ẹ̀mí mi ò ní fẹ́. O ti rí ilé ńlá o lè ọ̀fun kò ní fẹ́ wọn kò ní ṣe. Ọkọ burúkú ṣe fẹ́, àná burúkú ni ò ṣe mí. Omi àbúrò ẹ̀ kórìíra mi gan kò dé fi bò. Kò kórìíra ẹ̀. Ó dá mi lójú. I am sure she likes you a lot. But ó mọ̀ pé kò easy náà kéèyàn kankan dédé kó wá fẹ́ gba ọ̀rẹ́ èèyàn lọ́wọ́ èèyàn. Ó máa fi ilẹ̀ this whole thing ó ba lójijì. Òjijì? Of course. Ibo
Ó ṣàmọ̀ pé njọ́kanjọ́kọ̀ màmá rẹ̀. Obìnrin dẹ̀ ló máa fẹ́. Yes. So, òun náà dẹ̀ ready fún yín. But àwa la máa need láti rèé títí tó máa fi understand the whole situation, then she will come to accept you. Are you sure? I am sure. But maybe I'm not ready to lose you. I don't even want to think about it. So she better just love me. She won't have a choice but to love me. She will love you. You're not going to lose me. I'm not going to lose her either. So you're good, okay? You're going to manage crisis. Okay. You will need your crisis. Don't worry about it. You're good. It's a serious matter now. This mama doing Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún mi ìfẹ́ wà torí Ọlọ́run má pe aago mi mọ́ kí ló dé tó fagbọ́lé mi ṣe rí. Mo ti rẹ́ni tó fi mí lọ́kàn balẹ̀ tí ò ní mi lára tí ò kì í ṣe oníjàgídíjàgan bíi titi ẹ̀. Oníjàgídíjàgan lè but àwọn owó mi tí wọ́n ná fún owó yẹn oníjàgídíjàgan. Ẹni ìfẹ́ owó ẹ̀ mọ́ tọ́jú owó ẹ̀ ní ìfẹ́ mú. Alágbára ń bá ìṣeré sọ pé òfẹ́ tó bá sọ dìjà ṣe ò lè dá mú ni. Yes. Èmi tó wá fi àsìkò yìí tún sọ fún ẹ again personally mo ṣe wá ẹ wá mo ń sọ personally fún ẹ wípé mi ò ṣe mọ́ owó ẹ máa gbé lọ. Jọ ìwọ ló hard fún ẹ láti understand nínú àwọn nǹkan tí mo ti máa ń sọ fún ẹ nípa mi tipẹ́tipẹ́. Mo sọ fún ẹ pé tí mi ò bá ìtì fi ẹ lẹ̀ kò possible. O kò lè conclude lọ́kàn ara ẹ kó o pé darling mi ò fẹ́ mọ́. Tí mo bá tún fi ẹ lẹ̀ gan mi ò tí mọ̀ bóyá màá gbà kó ní ọkọ rárá bó ṣe máa darúgbó nìyẹn. Torí bọ̀bọ́ yẹn ló ń jẹ́ kó máa wá síwájú mi máa wá sọ fún mi pé ò ṣe mọ́ máa fi bọ̀bọ́ yẹn pa ẹ́ lẹ́kún. Yes, mo máa fi pa ẹ́ lẹ́kún. Mo máa jẹ́ kó mọ̀ pé tí èèyàn bá ń fi eégún ṣeré kéèyàn má fi orò ṣeré o. Ikú ó ṣàgbàrùn. Tí mo bá ti fi bọ̀bọ́ yẹn pa ẹ́ lẹ́kún kan tí ò láǹfààní àti rí mọ́ mo mọ̀ pé brain ẹ máa reset ní time yẹn gbogbo ara ẹ máa reset wàá wá padà wá síbí yìí láti wá bẹ̀bẹ̀ ẹnu tí ìgbín ẹ fi borí ṣá. Okay, now I see you're very adamant. Oh, lọ́rọ̀ ọ̀gbọ́n náà still. You're still adamant about this nonsense of yours. No problem. Kò sí wàhálà. Ṣùgbọ́n náà, ọ̀bọ́lọ̀ ojú ẹ̀ lọ. Ntẹ́ mi máa sọ fún ẹni pé leave me alone. Don't come close to me again and stop calling my phone. Idiot. Kúrò lọ́wọ́. Ọmọdé omi ó lóun mẹ́la kàtàkàtà láì mọ̀ pé ẹ̀la kàtàkàtà bàbá ìjà. Àlàyé o ti pẹ́ ẹwà táwọn láti wà ń bí báyìí àárọ̀ lọ jà ẹ̀kọ́ dá mi dúró sí báyìí ẹ̀kọ́ níta dúró kí ló ń ṣẹlẹ̀ gángan. Owó kọ́ ni mo máa fún ẹ ni owó ni mo máa fún ẹ náà at the end of the day tí mo bá dẹ̀ fún ẹ lówó máa smile wọ́n máa wọ̀rí. Máa smile látàárọ̀ ṣé wọ́n pé tí báyìí pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ látàárọ̀ ṣé mo ní mo yẹ ti máa parí lówó ọgọ́ lẹ́fẹ́ fún mi tẹ́ ń wá máa smile èlé lẹ́fẹ́ fún mi. Ìgbà ò látàárọ̀. Wọ́n ṣàpárẹ̀ balẹ̀. Ya está.
tẹ̀ ń lé mi kiri bẹ́ẹ̀ yẹn, what's this about? Mr. Man, information dodo wa wípé there's an exhibit in this town. Oh yeah, this shit. Exhibit. Mr. Man, can we start the car? Set it now. Mo ń lọ ṣiṣẹ́ tèmi ẹ̀ ń sọ fún mi pé exhibit ṣé mo wá gọ̀ ní àbí. No, I'm being serious here. Let's face the reality. You don't just accuse people wrongly. Irú ọ̀rọ̀ wo ni? Shut up. Kí ni ha? Kí ló ha? What's so bad at the Young man. Criminal. Criminal. Yeah. You're under arrest. Move, come on, move. Don't say what. Move. There's a mix-up somewhere. Come on, move. Move. Àdánwò lọ́tún lósì kí láti máa ṣe yìí sí kò máa yé mi. I trust you. I trust you to my last breath. Ta ló wá lè máa gbénú kùkùtà fà sí mọ́lẹ̀? Kò yé mi o. Àwọn ọmọdé ká orúkọ àrùn fẹsẹ̀ sí o. Okay, ṣé kí n pa àwọn dáàdì? Just really come through to my lawyer. Really to come my situation as it is. Okay, I'll do that while you're away. What can you say about this accusation? Àkóbá pátápátá báyìí. Ọlọ́run má jẹ́ kí nǹkan tí wọ́n hàn kó bá ìdílé ọ̀rọ̀ jẹ́ mi. This is just, I don't know what. You're not sure. Kí ló wá fi ṣe báyìí? Kò sí àìṣe. This is sọ fún Torí kó pe lọ́yà. That's good. It is well. Mọ́mí nǹkan. Kódà ó yẹ ká jọ débi mi, àmọ́ èmi ni wọ́n fún wọn ní appointment fún check-up wọn. Déètì èmi ni wọ́n fún wọn. Kò sí èmi kàn ní kí mi mọ̀ because mi ti máa ní kí n tẹ̀lé wọn lọ́ka tí wọ́n bí báyìí. A máa pẹ́ mi nílé concentrate níbi tí mo bá lọ. It's okay. Ṣé ọkọ máa bá mi gbàdúrà? Kí máa bẹ ìgbàdúrà àbí kí máa bá ara mi gbàdúrà kọ́ ló ń bá mi yọ́nú ilé. Ó rò pé bó ṣe wọ́n bí báyìí, ó rò pé èmi gan fẹ́ dọ̀ lórí òróró. Ṣé o rò pé inú mi dùn àbí ara mi balẹ̀ tó yẹn? Ó dìgbà tí n bá gbé ní wá sí ìgbà tí wọ́n á tẹ́ ní tiẹ̀ ní ìgbà kájọ máa sùn nígbà kan tó mọ̀ pé nǹkan ṣe mí. Nǹkan ṣe mí mo mọ̀ ọ́ àfi kọ́ lọ́n kó ṣàjọ kó kó wa yọ́nú ilé ìbàdí because. Ọlọ́run kò wá yọ. Jésù kankan ọmọ lórí Jésù kan tó. Ọmọ máa ṣiṣẹ́. Lágbára o. Nígbà tí a lè dá kí wọn. Ó dáa ti tó mi, mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ. Kí wá ní way forward báyìí? Way forward àbí kí ni mo tẹ sọ́nsìn? Àjàlá tánù. Kí lẹ dé sí ìbà ìsí? Ohun burúkú ń já lóhun burúkú. Ohun burúkú ń já lóhun burúkú. Ẹ wá bí mi pé kí ni way forward? But excuse me. Excuse me kí ni? Excuse me kí ni? Abọ́ máa nà mí ni? Tó máa nà mí ni? Tí anything bá ṣe ẹ̀gbọ́n mi. Tẹ́nìtì bá ṣe ẹ̀gbọ́n mi, bàbá ẹ̀mú kan ní ọ̀la yìí. Wọ̀yàwó ṣì. Ṣé torí kí mo fẹ́ fọkàn báyìí? Lójú mi rí rádaràdà báyìí wọ̀ lọ. Jẹ́ ti kọ́kọ́ lé akátá lọ́wọ́ kí n tó wá fọwọ́ àgbèdì yẹn. Kí mo fẹ́ ṣe? Ìwọ Ọlọ́run, ó ṣe jẹ́ pé ìgbà tó ti ń dùn mí nínú ló tún wá pa mí lẹ́kùn. Kí ló dé tó jẹ́ pé ìgbà tó ti mú mi rẹ́rìn ayọ̀ ló wá pomijé lójú mi? Ẹni ẹlẹ́ni tó ti ràn wá lọ́wọ́ òun ló tún ti bọ́ sátìmọ́lé ọlọ́pàá yìí. Àmọ́ wọ náà mo fẹ́ kó ṣe oore fún mi. Mo fẹ́ kó bá mi yọ nínú àwọn tó wà yìí. Má
Ọlọ́run bá mi yọ ọmọkùnrin kúbi tó wáyé Ọlọ́run ṣàánú mi. Dára ọkọ mi ṣẹ́nu ìrònú iná ló ṣì wà mo fẹ́ kó mọ nǹkan kan dájú wípé ìrònú ò máa dá lára kí máa kọ́ dé ilé tó dá síyàn lára àrùn burúkú ni ìrònú ń dá ságọ́ ara. Láti jọ ẹ tí gbogbo nǹkan oríṣiríṣi ti ń já lóra wọn náà yọ wọn bẹ tó tún wá jàjà fún iṣẹ́ aláàánú kan fún wa. Ṣé irú ìsìn tàṣẹṣẹ wa ń gbádùn náà ẹ kí òkú máa ń ṣẹlẹ̀ bá mi? Ṣé sì ní ẹ kí òkú máa ti ṣẹlẹ̀? Ìjọba mi kí ni mo fẹ́ ṣe gbogbo rẹ̀? Tí mi bá dé rí nǹkan kan ṣe náà wá ní mo useless. Ó dátà ni mo mọ̀ tí mo fẹ́ lọ bá. Kí ni mo mọ̀ tí mo fẹ́ ṣe láti ràn lọ́wọ́? Ṣé màá máa wo lórí ẹ̀mí inú kò tó ní máa mi? Ọkọ mi ó tó kéèyàn rò ó jù bẹ́ẹ̀ lọ èmi pàápàá ó mà kàn rí mi báyìí ni iná mà ń jó lọ fún amòkòkò tèmi náà ọbẹ̀ ẹ̀ lọ́bọ mi dẹ̀ láàgùn irun ara mi ni ó jẹ níbo ni kémi kan tiẹ̀ kí n ti bẹ̀rẹ̀ láti rò àwọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ èmi mọ̀ pé ogun kan kì í le ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ó máa fẹsẹ̀ ara ẹ̀ ọlọ́run máa kó sí wọn nínú báyìí wọ́n máa wò ṣùṣù pé kíní kì í ṣòótọ́ torí èmi mọ̀ pé kì í ṣọmọ bẹ́ẹ̀ ìkúnlẹ̀ àbíamọ máa dá láre ọlọ́run á dá láre ó máa dé nǹkan kan ni mo fẹ́ kó jẹ́ ká ṣe jẹ́ ká gbọ́kàn lọ́lọ́run ká wá bẹ̀rẹ̀ sí ní képọ̀ lọ́hùn lórí ọ̀rọ̀ ọmọ náà ó di dandan kó dá wa lóhùn ọkọ mi mi ò fẹ́ kó ronú ṣùgbọ́n ìyá mi ara rẹ̀ sà ilé sà ọmọ báàlú ìwọ̀n rẹ̀ sà wọn òbí dúdú gbogbo ọmọ ni wọ́n fi ń bí pupa òun ojú ẹ̀ ní ṣùgbọ́n ọkọ mi ọlọ́wọ́ òkú ní ṣẹkún tiwa bẹ́ẹ̀ ni. Mọ́mí Títí ẹ wò ó kó máa ṣẹlẹ̀ wá ní kí ló ṣẹlẹ̀ pé wọ́n ní sàwọn ọmọ yàtọ̀ lọ́kadà tó kó wọn láti lẹ́sìn. Kí ló kọlù wọn ni. Jọ́nà níbo ni ẹ sọ bẹ́ẹ̀ yẹ́ wọ́n dáná wọ́n kú à. Pẹ̀lẹ́ ìyàwó. Ọlọ́run á tún ní. Iná jó mi. Iná ò ní jó ẹ. Iná ò ní jó ẹ lágbára Ọlọ́run. Wọ́n lójú tó bá níbi tí ó fò ilé lókùn tó máa rí. Ẹ fi mi lẹ̀. Ṣére lọ́lọ́run ṣe fún mi. Ìkà ló jẹ́ fún mi. Ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Ìjọ ọmọ tó fẹ́ bí àwọn ọmọ tó máa dàbí tó máa dàgbà tó wọ́n. Iná ti jó mi. Iná ò ní jó ẹ lágbára Ọlọ́run. Iná burúkú ò ní jó ẹ. Mo mọ̀ pé kò ní jábọ́ lára ẹni tó náà bá má mọ̀ sí. Èyí tó máa bá yín kalẹ̀ náà bá mi ṣe fún ẹ lágbára Ọlọ́run. Àti ọmọ rẹ̀ tó máa dúró tiẹ̀ títí di alẹ́. Ojú tó bá rí ibi tí ọba lọ́sọ̀ mọ́ pé ire lókù ló máa rí. Òun rí bímọ bí òun rí bímọ. Lágbára Ọlọ́run ọba òun fojú sunkún mọ́ lágbára Ọlọ́run ti tó ìyá mi. Àlọ́ ti. Lódìdí. Sùúrù ló máa ń lọ. Sùúrù ló máa ń lọ. Mo ti ní. Mo ti ṣàlàyé kankan. Yorùbá bọ̀. Wọ́n ní ojú òun ni alágùn.
tó ń ṣe kí n ṣọ́ wọn. Ó ná kíyèsí. Tọ́rọ̀ bá rí báyìí kò ń ṣojú lásán. Kò ń ṣojú lásán. Kí wà ní ìfẹ́ sí? Èèyàn máa ń ṣe kí ni? Èèyàn máa ń jáde sí mi. Wọ́n bí kọ́kọ́ síbi tí mo wò. Wo èmi tèmi mo ní bàbá kan tí mo mọ̀ bẹ́ẹ̀ sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí pátá táwọn tó ń jókòó sí ẹ̀yìn gbogbo ẹni bàbá ìmọ̀ àtọmọ lẹ́sìn. Ìyá ń kìlọ̀ wọn dúró ní já lọ sọ́dọ̀ àdúgbò wo náà ń gbé. Ìyá lọ a máa ní sùúrù a ṣe wọn ta lè lọ lẹ́nu a máa ní láti mọ ibi tí bàbá wà bóyá owó rìn àná owó àlè já pé bàbá àgbẹ̀ já ní sùúrù wàá ṣọkan ọkùnrin ní o. Mo ti ń ṣe aṣọkan ọkùnrin ní o. Mo ti ń ṣe. Sùúrù ní tọrọ bá gbà sùúrù nìyà mi. Ó ti ṣẹlẹ̀ tí mo tó ti ṣẹlẹ̀ déédéé. Àdánrán bíbí àwọn òde ìṣerú, arànràn àwọn òde ìjẹ̀ṣà. Àwọn ní jáwé ń jímọ̀, àwọn ní jímọ̀ ń jáwé yóò mọ bí àwọn àgbààgbà wọ̀nyí ti gbé mọ́kùnpéjò ní èèwọ̀ òòṣà. Ayé pa ọ́ títí lónìí, ayé pa ọ́ tí ọ̀run wọ̀wọ̀wọ̀ ọ̀run wọ̀ wọ́n ọmọ ayé ní sáré gúréje ọmọ ayé wọ́n sáré gúréje wọ́n sáré títí wọ́n pọ̀ sẹ́ẹ̀rẹ́sẹ́. Wọ́n wá ń sáré tó lódùmarè ọba gọ̀ tí wọ́n ní kí ní lé yín ẹ lóṣù àjẹ́ ẹlẹ́bọ lóògùn wọn àbá. Àwọn àyá ni ẹ lọ́wọ́ wí olóde kẹwàá ẹ̀kújẹ igunre pẹ̀lẹ́rẹ̀ odò torí odò òní sàkẹ́rẹ̀ ọba wọ́. Níbo ló ti forí jálẹ̀ agbọ́n? Bàbá mi lọ́nu gbò. Bàbá mi lọ́nu gbò. Kì í ṣe òun. Ọmọ mi kó tó di lánàá. Ẹ̀gún tó sẹ́sọ́ máa wo lẹ́sẹẹsẹ ọ̀gbẹ̀rì lọ́tí lọ. Àwọn bàbá rẹ̀ kò sí ìrìnà. Ọ̀jẹ̀wọ́ ẹ tó ṣe àkóbá fún. Àkóbá ọ̀hún lẹni ọ̀hún wà ní ọ̀bọ̀nù rẹ̀. Níjọ́ bá rògbòdìyàn sí ọlọ́run rẹ̀. Báyìí máa parọ́. Ọdún mi rẹ̀ sì ṣe é. Àtọ̀dọ̀tọ̀ ti wá síbí. Ǹjẹ́ mo fi gbàkan bọ̀ kán lórí? Kò ṣẹlẹ̀ rí. Tó bá yẹ sọ bẹ́ẹ̀ ló ṣe máa bà. Ìwọ ni kó ronú sí nǹkan tó. Tí ò bá jẹ́ wọ́n. Àkófà ni o. Àkófà. Bẹ́ẹ̀. Èèyàn kan wà tó ti fi páńpẹ́ tó sì ti fa rògbòdìyàn tó débi wípé wọ́n ti jí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lọ́bi tí ọ̀bẹ tán ti kó nípa fún wọn abáyé. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀. Ìfàjànì. Ìfà ọ̀sẹ̀ mo dúpẹ́ o, ẹlẹ́sìn mi, òkúta ẹlẹ́fẹ̀, mọ̀ pé eléré, mọ̀ bọ̀ ọ̀tún, bọ́dájú òkú ọmọ mi, ọ̀tàjẹ́fà, ẹni mi lóde ọ̀wọ̀. Ẹ̀bọ̀ kí ni mo ṣe náà? Tí n bá fìbọn fọ́ orí ẹ̀, mú jọ. Ọ̀gá ẹ̀wò níbo ni mo ti mọ̀ rí? Excellency yìí sà. Ẹ má ṣẹ́jú sí mi jàre. Talẹ̀ yín kí ló ṣẹlẹ̀? Ṣe rí gbogbo òkúta sí ẹsẹ̀ ti yọ. Kí ni èmi àti ẹjọ́ ń ṣètì lè fi jó? Ó jẹ́ mọ nǹkan tó máa sọ. Mr. Man, I will advise you keep quiet, or anything you say will be used against you in the court of law. Now move it. Move! No move. No, Mori! Follow! Thank you. Move it. Hey, alaye ya move it. Come on! Ya move. Come on, hey! Master! Move! Kí ló tí o fẹ́ rán ọ̀rẹ́ ní ẹ̀wọ̀n àìmọ̀dí? Èmi yé mi. Tí ẹ yé ẹ. Wo Mr. Man, àwọn afẹ́ràn ẹ̀ lọ́wọ́ ni o. Ṣùgbọ́n tó bá wá kọ̀ tó ò jẹ́wọ́. Wo jẹ́ wí tẹ̀lé lọ. Kálíbà ràn ẹ́ lọ́wọ́. Adákẹ́ má fọ̀n. Ọlọ́run nìkan ló máa ń kọ́ tó wà nínú ẹ̀ o.
àwọn ọ̀dẹ̀ kì í ṣe ọlọ́run aláyé jẹ́ ká ràn ẹ́ lọ́wọ́ bí tẹ̀nu ẹ̀. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Ṣùbọ́mi jẹ́. Báwo wá ní gbogbo ẹ̀? Yeah, no problem. Everything is going on fine. But èmi bí mo ṣe wà yìí, I think I need to take time out. So mo máa ní láti travel and Los America kí n lọ ease off gbogbo stress tó ti wà lára mi. Then tí n bá ti wá padà dé, àti wàá mú iṣẹ́ ló pẹ́rẹ́ o. O ní ìdè. Wáyé kejì, o ní ìdíkùn sí mi. Ìyẹn oníṣẹ́rù wàhálà tó ṣe yẹn kó máa lọ fara ń sinmi. Bó wà ní ọ̀rọ̀ owó títẹ̀ mi tí ìrà láti. Dandan nìyẹn, ó máa gbọ́ gbàgàhùn. Ó máa gbọ́ pínpín. But kò ń ṣe ní báyìí o. Tí n bá ti Amẹ́ríkà dé, I'll do the needful. Kò bá rí náà, kò bá rí bí kòkò lọ Amẹ́ríkà kò dé náà. I'm 2 weeks later, but I appreciate the needful that I want you. Kò bá rí. Olùṣàníyí tó bá ti dé láti Amẹ́ríkà máa gbọ́ mi lọ́wọ́. Wà òkè Amẹ́ríkà. Wà òkè pẹ̀lẹ́. Ṣé jàre. Tó bá jẹ́wọ́ náà ló bọ́mọ lọ́wọ́ bí mi náà ṣe máa gbárùkù tì ẹ́ nìyẹn. Bọ́mọ lọ́wọ́ kan bọ́ sí lọ́wọ́. Madam lọ́wọ́. Yorùbá mi. Lọ́lọ́ ń ṣàánú wa ni. N tó ṣàǹtà láti sọ náà ni pé tó bá ti dé láti Amẹ́ríkà ni màá gbọ́ gbogbo àgbà. Ọ̀tọ̀ náà mo sọ látàárọ̀ kí ló tó ń fi sí repeat. Ó lọ wá dàbí pé ó ń gbóni àwọn risky ló wá fi sí rí. Ó kàn rántí mi. Máa wọrí máa gbá làtẹ̀ tó bá ti dé ṣáà. Ó ti ẹ̀sùn wàhálà. Bójú oṣù mẹ́fà náà ọkọ̀ mi balẹ̀ lọ́dọ̀ ẹ̀. Láyé oṣù mẹ́fà kẹ̀ hábà. Ṣé nítorí ẹ̀ ló ṣe wá dáhùn sí lọ́rùn? Rárá o, ó dùn mí gan lọ́jọ́ náà ni nítorí wípé ọ̀rẹ́ mi ń plan Amẹ́ríkà kò dẹ̀ sọ nǹkan kan fún mi. Ó gbaṣẹ́, kò fún mi lówó. Mo bi ọ̀rẹ́ mi, mo ní ọ̀rẹ́, ó ṣàtẹ̀ yẹ kó fún mi lówó. Wá ní kí n jẹ́ kó ti Amẹ́ríkà dé. Lóòótọ́ òun ló lówó ẹ̀ tó fi ṣiṣẹ́. Àmọ́ kò pẹ́ kò jìnnà tí ọ̀rẹ́ mi dé láti Amẹ́ríkà ni mo bá gbọ́ lórí ẹ̀. Bòmí ọ̀rẹ́ mi, ìjọ wo ló lọ sí Amẹ́ríkà náà tó dé tó kàn look fresh níyà. You are going fresh now, you look dope. Báwo kò ṣe rí lẹ́gbà lóru Nàìjíríà yìí náà. Sí, ṣe rí lọ́rọ̀ olóru dé yìí. Nàìjíríà yìí kọ́ńtírì wa ni. Níbo la fẹ́ tì sí? A máa fara dà náà ni. Ṣé bí mi ni mo lọ ní mo dé? Ilé làbọ̀ sí mi oko. Orí yẹn sọ. Ilé làbọ̀ sí mi oko. Orí yẹn sọ. Báwo wá ní gbogbo ẹ̀? Àdúpẹ́ fọlọ́ kò kọjá àfaradà. And then mo fẹ́ jẹ́ kí a jọ fi ẹsẹ̀ kan débi kan lọ́sàn-án yìí. Mo ń ṣe project kan fún girlfriend. Beautiful, amazing. So mo fẹ́ jẹ́ kí a fẹsẹ̀ kan débẹ̀ kó lọ́wọ́ bẹ̀. Ìyẹn náà dàbọ̀ kò ṣe ní ọ̀rẹ́ mi. Àwọn ṣe project fún girlfriend ó tẹ̀ jẹ́ kí n gbọ́ kó dáa. Bẹ́ẹ̀ wà kọ́ lórí o, bẹ́ẹ̀ kọ́ lórí. Ẹ̀yin Yorùbá náà lẹ bọ̀ lẹ́yìn ní pé nǹkan bá fi pamọ́ òun ló níyì iṣu ẹni bàtà. Owó mi jẹ́ oríṣọ. Mo dẹ̀ máa tẹ̀lé lọ. Ẹ̀bọ̀ ọ̀rẹ́ afa oní tó bá ti dé láti Amẹ́ríkà ni máa gbọ́ gbàngbàngbà lórí ọ̀rọ̀. Ìyẹn lẹ̀ o má dára ẹ láàmú lórí yẹn. Mo bẹ ra shirt kan bọ̀. Tó o bá rí shirt náà tẹ kọ́kọ́ fi wọn. Kò yẹ bọ̀ mú shirt yẹn. Bí o torí ti ní pápá yẹn mọ́tìlẹ́tà yóò ń ṣe wàhálà. Jẹ́bẹ̀ mú shirt yẹn. Ṣùgbọ́n mi o. Ṣùgbọ́n mi ṣe project fún girlfriend. Ó bí mi ra shirt bọ̀ láti Amẹ́ríkà. Ẹ jọ̀ọ́, ṣé iye aṣọ ń jẹ mí? Wọ́n á bí ìrì owó tó lóun fẹ́ fún mi. Ó ní kí mi fi yẹn lẹ̀ kí n fi yẹn lẹ̀. Mo ti wá.
Alára ni wọ́n wọ́n ṣe. Ìdí alára náà mo ti wá sọ ìrọ̀jà ẹni ẹ̀ńdọ̀rẹ́ torí ètò ṣe ilé ìkọjá pé a mo kọ̀ dọ́gbọ́n ṣe é kọ̀ wá ilé iná ń pè ní ìyẹn wọ́n rẹ̀ bí kò máa kọ̀ owó ló ná sí ibà tí mi bá ní parọ́ pé kí n bùkún tàbí kí n kú yọ kúrò n tó balẹ̀ sínú bíi a tó 20 million naira. Ó ti 20 million lọ. Owó tí mo fi ra lẹ̀ gan bá. Ìdẹ́nu ọtí kò wo nǹkan dé o. I'm still bringing in some very flat screen TV àwọn olówó ńlá yẹn ni o. 700, 500,000. Bíi mẹ́ta ni mo ti máa rí mọ́bìlì. 1.5 million nìyẹn. Tàbá tó fowó pé wọ́n kó látòkè òkùnkùn ìyẹn ń lọ bí 2 million 2.5. No. Ó gbìyànjú ẹgbẹ́ ọ̀rẹ́ máa jẹ́ ká ọ̀rọ̀ lè sọ̀rọ̀ ṣé irú tíṣẹ̀ tó bẹ́ẹ̀ mìíràn láti Amẹ́ríkà yìí bẹ́ẹ̀ mo lè rí bí méjì sí. Mo fẹ́ yọ ọ́ ẹyọ kan tí mo fẹ́ fún ẹ kó tiẹ̀ kọ́kọ́ gbà yẹn ná. Kọ́kọ́ gbẹyọkan yẹn náà. Kí gbẹyọkan yẹn náà. Oh my God. Ọ̀nà ọ̀rẹ́ mi gbìyànjú. Ẹyọ kan tó jẹ́ pé tí o bá lè wọ̀ ó máa fọ kò ní ṣá. Ó máa fọ kò ní ṣá. Wàá tún máa dán àkóṣà wọn. Tí o lè wọ̀ fún bí ọdún mélòó kan. Kọrin nìyẹn. Tó o bá ti fi àwọn ọṣẹ wèrè fọ ṣíṣá náà. Ó ti yé mi, ó ṣe gan. Oh my God. Ó ga o. Ọmọ yẹn náà ṣọmọ bíbí. Tó o fi lè ṣe lè fọ ọmọ tó ṣọmọ bíbí. Èèyàn gbọ́dọ̀ tó wá ní oṣù dáadáa tó yẹ kí ọdún máa ṣe dáadáa. Ọmọ ó bá nǹkan jẹ́ sí bí o, èmi ìrírí eléyìí o. Nǹkan kì í sí bí o, mo kàn sára sí ẹ. Ọ̀rẹ́ mi ṣe àdúró nǹkan bẹ́ẹ̀ yẹn fún obìnrin láì wo ọ̀dọ̀ mi rárá. Mo wá wòye pé màá kọ́ lẹ́kọ̀ọ́ tí kò ní gbàgbé mi láéláé. Mi ò fẹ́ ní kankan lórí iṣẹ́ tí mo gbé fún. Ó yé mi ọ̀gá. Mo ti send 200,000 sí àkáǹtì. Màá rí alert láìpẹ́. Tó bá ti parí iṣẹ́ tí mo gbé fún màá fún ní balance 200,000. Tó kọjá náà. Ọ̀gá, ṣe rí èlé mọ bínú mi ṣe gùn tó. Iṣẹ́ tẹ́ gbé fún mi, ó kọ̀ dẹ̀ pé kí n kàn fi ẹ̀kọ́ lásán kí n fi jàkà ni. Mi ò gbádùn. Máa ṣe ojú bẹ́ẹ̀ ṣe rán mi lọ sá. Ọ̀gá mi, ṣe fẹ́ gbọ́, èmi nìkan ni mẹkáníìkì tó ń lò. Ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ lórí yẹn. Ẹ jọ, ṣé mo lè béèrè kan? Ẹ ṣe. Ṣé kí kókó gbọ́ gbogbo bíréèkì mọ́tò ẹni kó náà kú tẹ̀lé ẹni tí bí ta fẹ́? Ìyẹn kọ́ mo rán. Èyí tí mo rán ẹni kò jẹ́ mi ìfẹ́ fọ́kàn kù. Mo ń tẹnu mọ́. Ọ̀gá mi, ẹ gbélé gbọ́ sà. Ẹ gbélé gbọ́. Ibi tó ká mi lára ilé mo ní kókó yanjú òun náà ni. Òun ni mo bì tó bá mi plan tọmọ yẹn sínú mọ́tò ọ̀rẹ́ mi. Ó dájú gan-an. Ó ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ó dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán. Èmi yóò wá jọ ẹ lójú rárá. Bí wọ́n ṣe lò dájú yẹn, ó dájú èèyàn ni ẹ. Ó ti ẹ̀ rò pé èèyàn tó gbẹ̀mí ẹ̀ yẹn pé èèyàn kan ló bí. You are callous. You are a callous human being. Wo tí wọ́n bá ní ìkà méjì, á fi kàn ṣe ra ẹ̀. Ǹjẹ́ o mọ iye plans tó sọ fún wa tó fẹ́ ṣe fún ẹ? Wọ́n á fi nǹkan bá ẹ bàjẹ́. Ẹni yóò gbọ́dọ̀ gbà láwùjọ wa. Ẹ pọn dẹ̀ lọ́wọ́ ọlọ́pàá wọn máa tẹ̀lé. Ìka èèyàn ni ọ̀dájú dẹ̀ yẹn. Ó ti dájú jù. Ìka èèyàn. Wo kò sí nǹkan tá a lè ṣe fún ẹ. Face ilé ẹjọ́. You must face the wrath of the law. Ọ̀dájú èèyàn. Sindara, Oluwasindara, Sindara, oh, Sindara, Sindara. Dara bi, ṣé
ṣé wọn náà ti wá rí nsìn pé èèyàn kí n fakọṣakọ ẹni tó bá fakọṣakọ akọ náà ló máa padà ṣáde orí ọmọ akọ especially tó bá jẹ́ pọ́ ọmọ akọ ló ń bá rò àsìdègò lórí ìtàfọ́gò ṣorí tó ṣe ń wò mí mo ti nà yàn gan rí kí n tó jẹ́ntu mo ti ṣíyàn rí èèyàn ti ṣí mi rí mo ti nà yé èèyàn tí mo tún nà bàbá ẹ̀ mọ́ ara lé wọn tó dá sí èmi jọ nà wọ́n papọ̀ náà ni ibi tèmi bá ti ń play games kò sí anybody tó máa ń wá sí àyè yẹn anybody tó bá wá nǹkan tó ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ ẹ̀ àtijọ́ yìí tó wà lẹ́wọ̀n yìí ló máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn ṣorí ibi tí Brian wà tó ṣe wà yẹn bẹ́ẹ̀ lòun máa gbà lọ yẹ mo mí pé ibẹ̀ ló máa gbà lọ sọ́run tí wọ́n bá wá try láti tún lágídí tó bá sọ pé ó fẹ́ wá lọ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta pẹ̀lú àwọn plans tèmi make sílẹ̀ ṣá ẹjọ́ máa lọ ni mi wàá mọ̀ bóyá lè gbéra yín sẹ́sẹ̀ nu cell anyway mo mọ̀ pé wàá ti fẹ́ wá bó ṣe máa pè mí ojú lè máa tiẹ̀ lóòótọ́ mò ń bínú tí n bá ní mi ò bínú irọ́ ni mo pa mò ń bínú bọ́tọ̀rọ̀ mi ò lè téèyàn bá ti lè sọ sorry èmi máa forí jẹ nìyẹn ni kò máa bọ̀ wájú mi bí kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kó dì mí mú kó gbá mi mú pé olúwa mi olówó orí mi ẹni tí àwọn obìnrin kò lọ́dọ̀ tó bú sígbe kébélé yóò jọkọ ẹni ajálẹ̀ ẹni foríjì mi kò dẹ̀ máa jìn mí lọ kó tún wá gbé mi lọ sílùú kan tí wọ́n ń pè ní Èjìnrìn ọ̀títàn màá bọ́ mọ̀ pé ojú ń tiẹ̀ má. Excuse me, do you know what your problem is? You are too arrogant. Ó jọra ẹ lójú gan. Ó ti wò pé ìwọ ni o àfiwọ́ kò sẹ́ni tó ju ẹ lọ kò sẹ́ni tó tó ẹ o. Ayé ìgàgàn o. Ó ti jọra ẹ lójú jù. Wọ́n tó láìkì mí bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀ náà wọ́n. Lọ́jọ́ máa rí jẹ́ kí n sọ́dá wá báyìí mọ́ kọ́kọ́ tó ṣe dáhùn. Àwọn má sàn kọ̀kọ̀. Ṣáà máa wọlé ìjà mi. How come? Ọlọ́run ṣe o. Tó bá pa ẹ̀ wá kó bẹ̀. Àwọn ìjọba ìlú yìí máa ń dojú tì yàn. Oluwasindara. No, máa bá ìjọba ìlú yìí ṣe kí. Wọ́n máa tún bọ̀ ìgbé. Kí ló ń bẹ̀ mí fún? Ẹ sọ fún kí ló ń bẹ̀ mí fún náà? Mo change. Láti mélòó ló ṣe fẹ́ change? Sorry. How many times am I so sorry? You can't be saying sorry all the time. See, I am done with this relationship. Mi ò fẹ́ ní anything láti ṣe pẹ̀lú ẹ mọ́. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Okay, my change. Ọkàn sọ pé o máa ó ní mí. Sindara. Níbí báyìí. Yeah! What a small word. Kí ló ń ṣe bí báyìí? Oh, well, this is my house. My husband's house. Oh, ìwọ ni ìyàwó ẹ̀gbọ́n Tómi tí mi kì í máa bá ń lé. Well. Wow. So good to see you, ẹ̀gbọ́n. Èmi àti ìyàwó yìí mate wa ní school. A jọ lọ sí school ni. Small world. Ẹ kí ni wọ́n náà wá ṣe níyà? Mo kọ wá sort kan pẹ̀lú Tómi ni, but nothing serious. Oh, okay. Ẹgbẹ́ ẹjọ́ ṣé mo lè gba nọ́mbà yàrá? You guys get along. Fún mi nọ́mbà ẹ̀ náà. There's no one I want. Ọlọ́run ẹlẹ́dàá mi. Ṣé màá wá lọ bẹ Sindara ní báyìí? She's just the only hope I have now. Pẹ̀lú báwọn méjì ṣe kíra wọn lọ́jọ́ yẹn, definitely wọ́n close nìyẹn. Ó yẹ kó lè bá mi bá Bọ̀sùn sọ̀rọ̀. Wọ́n má jẹ́ kí n fi tìjú kárùn díẹ̀ lọ bá. Má lọ bá sọ̀rọ̀, má lọ bẹ́ẹ̀. Díẹ̀ lọ. Mo fẹ́ rí nínú èmi bẹ́ẹ̀ ni
Kí n ṣe pé mo ṣe mú? Enyo, and help me out. Help me. Bro, did. Bro, did. Ah, I should say go remember me. Èmi àti Bọ̀sán yìí. Sọkọ mi. Tẹ́gbẹ́ school. Ah, Bọ̀sún. Oh! Ṣé kò sí? Ṣé ó ní ìṣẹ́? Rárá. Ẹ jẹ́ sòótọ́ fún mi. Ṣé èmi àti ẹ̀ àsìmọ́ ó lóun ò ṣe mọ́? Mo lọ́ọ̀rẹ́ mo dé fẹ́ lùzẹ̀. Ṣé ọmọ bóyá ẹ lè bá mi bá sọ̀rọ̀? Ó lóun ò ṣe mọ́. But Bọ̀sún is not a difficult person now. Ìdí fẹ́ kí ìdókè bá mi bá sọ̀rọ̀. Ẹ kú dé ìwà báyìí. Àti tó ẹjẹ́ mo fẹ́ bí wà ókè báyìí. Ẹ ṣe rí lóun ò ṣe mọ́. I truly love him. I don't want to lose him. I love ọkùnrin. Baby, mo love him. Torí bí mo ṣe lóògùn gbọ́n nígbà náà ni tẹ́lẹ̀ ìlú nílé. Mo pẹ́ lọ́gùn. Mo mọ̀. Tẹ́lẹ̀ lóhun ni. Ara mi sọ bẹ́ẹ̀ ẹ wo. Sọ ẹ lọ́ọ̀ Bọ̀sún bá gidi gan. Bí lóhun ṣe mọ́. Inú ló wí ni. Ẹ má ṣe bẹ́ẹ̀ àǹtí ẹ má ṣe bẹ́ẹ̀ jù. Olóòrè jù. Ṣé pé àbúrò rẹ̀ ni mo jẹ́? Àbúrò mi ni mo jẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ni inú jẹ́. So ẹ mọ̀ pé mo jù ú lọ. Ó mọ̀. Ẹ mọ̀. Mo mọ̀. Ẹ̀ẹ̀kan lẹ́kọ̀ọ́ ni. Mi ò ní. Mo fẹ́ mi ní. Mi ò mọ̀ ọ̀tọ̀ tí mo sọ ní ẹ̀sìn. Ojú sí ọmọ kẹ́ni mi náà. Ẹ mọ̀ pé mo rọ sọ. Ẹ mọ̀. Gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ. Àmọ̀ bẹ́ẹ̀ ti lọ bọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ti lọ búyẹ. Àbẹ̀ ti bọ́ ẹ̀gbọ́n ẹ̀kọ́. Àbẹ̀ ti ní kò lè èèyàn kan lè bá yín gbélé tẹ́ bá fẹ́ tán. Àmọ́ tẹ́ ti lọ fẹnu sọ́ńbẹ̀ fún. Àmọ́ bí ta ti fẹ́ mọ̀rọ̀. Ẹ tètè sọ́kalẹ̀ mọ́ bí ta ti máa mú un. Ẹ sọ bẹ́ẹ̀. Mi ò ṣe kọ́kọ́ fún un. Ó kàn déédéé lóhùn ṣe mọ́. Níwọ̀n ìgbà t'Ọlọ́run fún mi lágbára tó dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti fi jẹ́ ọ̀rẹ́ Bọ̀sún. Máa try best. Ẹ má ti kí mi ò ní ìmọ̀ bó ṣe ṣì máa gbà yín padà o. Bóyá ó ti rọ́mọ tó bẹ́tà tó mọ̀ ọ̀rọ̀ sọ tó lẹ́kọ̀ọ́ lé o tó dẹ̀ slim. Ẹ mọ̀ kẹ́yìn kan jókòó sílé ẹ̀gbọ́n yẹn kan jẹun ní pàṣẹ àdẹ lè bá yín wí. A bá ń sọ̀rọ̀ pé ẹ calm down ẹ rọra máa jẹun kẹ́ máa ṣe irọ́ ni ẹ máa bẹ́ẹ̀ máa ṣe rí ẹ máa tẹ fún ilé yín ni. Ẹ mọ̀ káwọ́ òkọ́ lérí àdẹ nílé àwọn ọ̀ràn wa náà ò dẹ̀ kọ́ lérí. Torí gbogbo nǹkan láyé èèyàn gbọ́dọ̀ máa rọra ṣe kí wọ́n dẹ̀ mọ̀ ọ́n sọ. Ilé ọkọ lẹ́yìn náà fẹ́ lọ tẹ́rì wọ̀ yìí. Àwa tẹ̀ dúpẹ́ parí bí wọ̀ yìí. Ọlọ́run ò fún yín ṣe. Èmi kọ́ Ọlọ́run lábá yín ṣàtòrí yín. Ọlọ́run jẹ́ ẹrí bẹ́ẹ̀ wọ̀. Kẹ ṣàrùn wa yín pamọ́ bẹ̀ kẹ wá bí jókòó sí kẹ̀kẹ́ ra síbẹ̀ kẹ má ṣe wèrè bẹ́ẹ̀ o. Kí láti máa ṣe yí sí? Sindara, o kàn ń bọ́ ọmọ ẹgbẹ́ mi lásán. Kí wọ́n mọ̀ kókó sọ. Ó dà, kí gan-an ló ṣe pa? Sọ̀rọ̀, Tómi bàjẹ́, Tómi rude. Wọn ò kọ́ rárá o. Àmì ò gbàgbé náà. Ṣé wàá gbàgbé? Babe, wọ́n mọ orí Instagram yìí, wọ́n dẹ̀ fine gan. Wo náà, very fine girl. Ṣé lè wá fine jù mí lọ? Ó máa bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ kọ́ admire ẹni kò sí nǹkan kọjá rẹ̀. Oúnjẹ ló ń tà lórí Instagram. Òun admire. Are you okay? Èmi àtẹ́jọ́ wọn bí ìbọn sọ fún fún òun admire obìnrin mi. As in, ṣó make sense ẹ̀? Tómi ní sùúrù, Instagram lásán gbogbo. Eré lásán rí ọmọ. Ṣé wàá okay ṣàmújẹ sóde tún sọ? Mo ní mi ò láìpẹ́, àjọ sọ̀rọ̀ à ń play love káwa okay ní next week wọ́n ti máa wo obìnrin. Mo ti ẹ̀ wo mi ò sọ̀rọ̀ tí wàá ní pé Instagram lásán ni. Are you normal? Tómi, calm down now. Ọmọ Instagram. Don't tell me to calm down. Ṣé ìṣẹ̀lẹ̀ kan tí mo ṣe pẹ̀lú ẹsẹ̀ rẹ̀? Yá kó lọ bọ́ ọmọ Instagram rẹ̀. Àmọ́ ọwọ́ sísá ìlọmi yẹn yá díẹ̀ o.
síbẹ̀síbẹ̀ nù ìwọ ni máa bẹ kó jọ nítorí ọmọ tí ẹ fọ̀rọ̀ ìfi yá mi tó fi lè mú tó mi kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bẹ̀ mí kí n bóun bẹ ọkọ òun ọ̀rọ̀ yẹn ti bá mi tí ò dáa tómi tó yẹ pé ó rú kò ń bá mi sọ̀rọ̀ kò ń kí mi gan nulẹ̀ adẹ̀jọ́ ń gbélé yes tó fi wá lè mú kó ṣe bẹ́ẹ̀ yẹn ó mi kò fẹ́ change ó tẹ̀ ti change ni cause ó promise mi ó yẹ ó assure mi pé irú ò lè ever ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ó ń tó bá fi lè fún un one more chance àwọn onímọ̀ ṣe ni bẹ́ẹ̀ lèmi náà ṣe ń bẹ kó jù tí ẹ fún mi nílé ìyànjú tí mi bá rọrùn ìyànjú rọrùn gíní rọrùn ẹyẹ o mi nílé ìsúnú lẹ́yìn mi nígbàdùn mi ní sùn kí n forí rọ pílò o ó máa ní mí lára ni o àti ẹ̀wà hate mi ju ti tẹ́lẹ̀ ló lè lé mi gan mo dà relationship òun mi ni kò wá ṣàmì tó jẹ́ kí n lè gbádùn ilé ọkọ just one more chance and I'm sure she has changed I'm sure. One more chance to say. Ó jẹ́ ìwọ ni because yíyan lè fi pítì ìfẹ́yàwó náà ọ̀rọ̀ ìyàwó là ń sọ yìí. Okay. Just one more chance because I can't live like this for the rest of my life. It's okay. I'll give that another chance. Anything, will you order anything, magic? Waiter. Relation send message so. Ọ̀rẹ́ mi. O ti bọ́ ti wá. O ti bọ́. O ti bọ́. Bọ̀ kí ló dé èèyàn kan yẹn kí n mọ nǹkan tó bá ní àtẹ̀bá lè sọ. Ǹjẹ́ òun ò bá lè tẹ̀bá lè ń dirẹ́ rí ẹ? Ìwọ náà ṣàtọ́jú dada. Lẹ́yìn ìgbà wo? Kò sí pẹ̀lú. Máa tú. Mo gbé mo kú. Come in. Come in, the door is open. Hey, Bọ́sùn. Fresh guy. Bọ́sùn, ṣé wàá pa? Kí ló dé? Tómi wá wà láàmì gidi gan. Orí ẹ̀ ò pé nìyẹn. Tómi! Kí ni yẹn fẹ́? Kó ṣì bọ̀ síbí. Orí ẹ̀ ò pé ní. Ní ìtọ́kọ́ one time ló ń fọkùnrin kan tó wà dísẹ̀ ìṣẹ̀lẹ̀yà. Are you fine? Lómi ló sọ fún mi, ṣé ìwà ló wí? Ṣòro fún ìṣòro ó ní ilé ayé ẹ̀ ló sọ fún mi. Má ìfà pé nọ́mbà mi tó gbọ́. Mo ti sọ fún gbogbo ní. Kí ló ṣe? O ṣe kí ni? O súnmọ́ mi jù, súnmọ́ mi. Mo sọ fún ẹ ní ilé ayé ẹ̀ tó bá tún pé nọ́mbà mi, mo ti máa ṣe fẹ́ òní láìkí ẹ̀. Ìwọ ni tó ń tẹ́wọ́ òsì bí àtọ́lé ọmọ nǹkan tó ṣe ní. Ọmọ tí mo ṣe. Kí ló mì? Sọ ọkọ tó ṣe fún wọn. Ó mọ, kó sì bọ́ sí wà ní. Mi ò wá ẹgbẹ́ ra ẹgbẹ́. O sì dìde dúró. Ayé ti máa ní lọ́tí. O ṣe ní ti. Èèyàn lè ṣe ó dẹ̀ sọ gbogbo nǹkan tó sọ fún ẹ. Irú ọ̀nà bẹ́ẹ̀ fúnra ẹ kò sí lọ. I love you. And I want you to be my wife. Yes. Yes. Ọwọ́ pẹ̀lẹ́ o. Sindara, ìyá tó jọmọ tí ò pọmọ yé, àfọmọlẹ. There is light at the end of the tunnel. Mama, yeah, nana, yeah, nana. Sindara, ma, Sindara, Oluwasindara, Sindara, oh, Sindara, Sindara,
Oluwasindara, Sindara, Sindara. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Ìfẹ́ le gan, ìfẹ́ lágbára o. The one I love is the one I want. Báyé báyé kọ́. Àdánwò lọ́tún lósì. Kí láti máa ṣe yìí sí? Kò máa yé mi. Sindara, Oluwasindara.